ẹ jẹ́ ká jọ gbọ́. Ojúmọ́ ti mọ́ pẹ̀lú ìròyìn àjímúná lórí ìsìnfẹ́fẹ́ ìkànnì tó ń kilẹ̀ títí wá. Ìròyìn àjímúná. Ìròyìn àjímúná. Ìròyìn àjímúná. Ìròyìn àjímúná. Ìròyìn àjímúná la tún gbédé láàárọ̀ ọjọ́ tòní. À ń ké gbogbo etí tó láǹfààní àti oore ọ̀fẹ́ láti máa gbọ́ wa láàárọ̀ yìí o. Bẹ́ẹ̀ ni à ń ké gbogbo ojú tó ń wò wá káàkiri orílẹ̀-èdè àgbáyé wípé ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́ mọ́ o. Níbi yòówù táfẹ́fẹ́ ìkànnì yìí tó ń fẹ́ dé àárọ̀ lẹ́yìn wà á ṣe good morning o. Bó bá sì jẹ́ wípé ọwọ́ ìyálẹ̀ ta lẹ́wà ẹ kú ìyálẹ̀ ta o. Kò bá sì jẹ́ wípé ọ̀sán gangan lẹ́yìn wà lórílẹ̀‐èdè tẹ́ ẹ ti ń wò wá ẹ mà kú dédé àsìkò yìí. À ń kí yín wípé ẹ tún kó ìdarapọ̀ mọ́ wa o. Àwa yín láwùjọ parí ọdún yìí pẹ̀lú ayọ̀ àti ìfọkànbalẹ̀ pẹ̀lú àlàáfíà ara tó ju owó lọ. Ẹ káàárọ̀ sà, ẹ káàárọ̀ mà, ẹ káàárọ̀ ẹ̀yin ọ̀rẹ́. Káwọ̀ nù kókó nù ìwé ìròyìn ọ̀hún láláì ní fà àkókò ṣòfò lábẹ́ bó ṣe lè kó mọ́. Olúbàdàn títí ilẹ̀ Ìbàdàn ó ké sí gbogbo àwọn lóyè àti gbogbo àwọn ọ̀tọ̀kùlú ìlú wípé ẹ jẹ́ ká pawọ́pọ̀ ká fìgbànú kan sọ̀já láti wá ojútùú àti ọ̀nà àbáyọ sí ìpèníjà ètò ààbò tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ síta. Nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni màá ti mú ìròyìn àkọ́kọ́ tó wà lọ́wọ́ mi fún ti tòwúrọ̀ yìí. Níbẹ̀ náà ni ẹni tí ó jẹ́ mínísítà fún ètò ìgbòkègbodò ọkọ̀ òfurufú lórílẹ̀‐èdè wa Nàìjíríà ló ti ṣe àlàyé rẹ̀ o. Ìdí tí owó eléyìí tí ọkọ̀ òfurufú tí à ń gùn tí ò fi ní lè wálẹ̀ for now. Ìwé ìròyìn Nigerian Tribune for now lọ́kọ́. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ni wọ́n ti fi páńpẹ́ ọba mọ́ ẹnìkan tó ń mójútó ilé ìtajà àti ilé ìgbafẹ́ kan ní ìpínlẹ̀ Èkó pẹ̀lú bí wọ́n ṣe ṣe ìkọlù sí àwọn òṣìṣẹ́ káì ni wọ́n bá fi páńpẹ́ ọba mú wọn o. Ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ síta. Èmi ni mo máa ń tọ́jú mi rí nígbà tí wọ́n ní kí n lọ rèé rọ́kúnlé àti tó ń ṣẹlẹ̀ lábẹ́ ìṣèjọba ìpínlẹ̀ Rivers. Fubara òun náà ló sọ ó nídìí rẹ̀ sì rèé tóun ò fi wí tẹnu òun. Ìwé ìròyìn Vanguard òun náà ló kọ. Nínú ìwé ìròyìn Punch náà ni mo sì wà. Àwọn ọmọ ogun orí ilẹ̀ wọ́n ṣe ikú pa olórí báńdíìtì ní ìpínlẹ̀ Sokoto. Wọ́n sì jẹ́ kó di mímọ̀ wípé ilé ẹ̀kọ́ tí wọ́n tì ní Bauchi yóò di ṣíṣí padà nínú oṣù kínní. Ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. Eléyìí náà ọpẹ́ náà ló yẹ fún ẹgbẹ́ òṣèlú PDP látàrí bí wọ́n ti jó di mímọ̀ wípé àwọn alága ìpínlẹ̀ 27 lórílẹ̀‐èdè wa Nàìjíríà tí wọ́n ṣe ti ẹgbẹ́ òṣèlú PDP òun náà ni wọ́n ti sọ wípé àtìlẹ́yìn tàwọn lẹ́yìn Tùràkì ló wà. Ìwé ìròyìn Vanguard òun náà ló ti kọ ò. Lórí ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú PDP tó kà dákẹ́hùn lèmi náà ṣe mú ìwé ìròyìn yìí o. Ìwé ìròyìn Punch lójú síta báyìí pé mélòó ni àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n ti kẹ́rù káàṣà wọn kúrò nínú ẹgbẹ́ òṣèlú náà. Àwọn mélòó gan ló sì ṣẹ́kù nínú ẹgbẹ́ òṣèlú PDP ẹ gbọ́. Ìwé ìròyìn Punch lójú síta. Nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí wà. Níbẹ̀ ni ìròyìn ti gbé o wípé àwọn tí wọ́n fi ìfẹ́ hàn láti jáde dupò lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APC ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun òun náà ni ẹ yọjú sí bàbá Bọ́lá Ahmed Tinubu nílé ààrẹ tó wà nílùú Àbújá. Ìwé ìròyìn Vanguard òun náà ló kọ. Nínú ìwé ìròyìn Inside Ọ̀yọ́ ni ìròyìn yìí ti jáde wá o. Olúbàdàn títí ilẹ̀ Ìbàdàn yóò mú àgbéga bá ẹ̀gbọ́n Mákindé pẹ̀lú Dọ̀tun Sànúsí, Akin Àlàbí àti àwọn ènìyàn 6 míì lọ́jọ́ Ẹtì tó ń bọ̀ yìí. Ìwé ìròyìn Inside Ọ̀yọ́ lòdì síta. Ó ti di alẹ́ kẹta báyìí eléyìí tí Màlàmí eléyìí tó lò ní àkàtà àwọn EFCC látàrí pé kíni wọ́n ní kò tí ì rí onídùúró tí ó wá gba ìdúró fún. Ìwé ìròyìn Vanguard òun náà ló tún kọ ìròyìn ọ̀hún. Nínú ìwé ìròyìn Punch náà ni mo sì wà.
ìró ìbọn dún tàkòtàkò níbi tí àwọn kan tí wọ́n jẹ́ afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn tí wọ́n ti tàkpóró gan síra wọn o níbi ìró ìbọn tí ń dún yìí ènìyàn méjì ló fẹ̀yìn lélẹ̀ tí ò sì lè dìde mọ́ ìwé ìròyìn punch ló pọ̀njẹ́ síta. gbogbo èròǹgbà tiwa náà ni láti gba orílẹ̀-èdè nàìjíríà kúrò nínú ẹgbẹ́ òṣèlú apc ẹgbẹ́ òṣèlú pdp ló sọ látẹnu ẹni tí ó jẹ́ alága turaki ìwé ìròyìn the nation òun náà ló kọ ìròyìn ọ̀hún. ọ̀rọ̀ yìí mà fẹ́ di fàǹfà láàrin ààrẹ aṣíwájú bọ́lá ahmed tinubu àti àwọn sẹ́nítọ̀ ní orílẹ̀-èdè yìí o lórí ìgbésẹ̀ tí tinubu pa wọ́n láṣẹ wípé kí wọ́n kó gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò kúrò lẹ́yìn àwọn ènìyàn pàtàkì ọ̀rọ̀ ọ̀hún ló bá dé o ìwé ìròyìn Vanguard ló fà á jáde. nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn wà níbẹ̀ ni Ngige ní ẹ ti ń jẹ́ ó di mímọ̀ wípé wọ́n jí Ngige gbé o àjọ àwọn EFCC òun náà ni wọ́n fi ọ̀rọ̀ pò lọ́fùpọ̀ àkàtà wọn náà ló sì wà ìwé ìròyìn Vanguard fún ló kọ. lórí ọ̀rọ̀ Ngige tó mẹ́nu bà wọn gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Anambra Chris Ngige ni wọ́n ní ó ti di mímọ̀ báyìí wípé wọ́n ti fi páńpẹ́ ọba mọ́ ní ìlú Àbújá ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ jáde. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni mo wà níbẹ̀ ni Ndume ló ti ń jẹ́ ó di mímọ̀ wípé ẹ wò ó lórí ọ̀rọ̀ eléyìí tí ààrẹ sọ síta wípé àwọn ń fẹ́ kí ìmúṣinṣin àkàtà àwọn ẹlẹ́ṣọ́ ààbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà kọ́ wà ní ìmúṣinṣin o ó lélẹ́yìí yóò padà sí sóore láìpẹ́ ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló kọ. àjẹ́ olótìítọ́ sí àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà irọ́ là ń pa fún wọn o Sultan Titi Sokoto ló sọ bẹ́ẹ̀ fún gbogbo àwọn olórí ẹlẹ́sìn ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ jáde. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni ìròyìn eléyìí wà níbẹ̀ ni ọ̀gá àgbà ẹni tí ó jẹ́ amòfin kan ní ìpínlẹ̀ Kwara òun náà ló ti ń pè fún pé àwọn ẹkùn ìdìbò kan ló yẹ kí ẹgbẹ́ òṣèlú APC àbí PDP kí wọ́n ti yan gómìnà wọn wípé àwọn ẹkùn kan òun náà ló ṣe láti gbà yí wá ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló kọ. nínú ìwé ìròyìn Punch ní ìròyìn eléyìí jáde wá o ìjọba àpapọ̀ ni wọ́n ti gùn lé ìgbésẹ̀ báyìí láti fọ̀rọ̀ jọ̀rọ̀ láti fi ọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú orílẹ̀-èdè Burkina Faso pẹ̀lú bàálù àwọn ọmọ ogun tí àwọn orílẹ̀-èdè náà tí wọ́n gbẹ́sẹ̀ lé kí ló ṣẹlẹ̀ ẹ ò gbọ́ ìwé ìròyìn Punch lójú síta. ṣé ẹ rí gbogbo ọ̀rọ̀ eléyìí táwọn èèyàn ti ń sọ sí mi lójú òpó ayélujára kò nílò Rẹ̀mí Tinubu òun náà ló sọ̀rọ̀ látàrí àwọn kan tí ń sọ̀rọ̀ látàrí ìtàgbóró kan eléyìí tó ṣẹlẹ̀ láàrin òun àti Adeleke ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló kọ. tó àwọn kókó yìí àti kókó míì láwọn máa mọ́ wa ṣé tí gbọ́ ẹ̀yin ènìyàn wa ẹ̀yin aráalé à ń kí yín láàárọ̀ yìí wípé ẹ tún kó ìdarapọ̀ mọ́ wa lónìí yìí ọjọ́bọ̀ ọjọ́ 11 kọ́ lónìí oṣù 12 ọdún 2025 à ń kí yín o wípé ẹ kú àfọmọnìyàn ṣe níbẹ̀ hùn ẹ kú bójú ọjọ́ ṣe rí ẹ kú àsìkò yìí àti ìgbà yìí yóò tù wá lára o bẹ́ẹ̀ ni afẹ́fẹ́ ọdún tó ń fẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí kò ní gbòdì lára wa o láṣẹ Ìdùmarè à ń kí yín a ó sì rówó sọdún bá a bá ṣe ń rówó sọdún a ó tún rí ìfọ̀kànbalẹ̀ a ó fi sọdún o pẹ̀lú ayọ̀ àti àlàáfíà ìdùnnú láwùjọ fi ṣe ọdún yìí a ó sì tún jọ kí happy new year a bá tún wọnú 2026 pẹ̀lú àṣẹ Ìdùmarè bí ó ṣe rí nù o àyà nínú ilé yìí kò ní kú o bẹ́ẹ̀ ni àwọn ọmọ wa wọn ò ní di àwọn ọmọ ọlọ́mọ ọkọ nínú ilé yìí ẹ ò ní ṣàìsàn a ó sì jọ máa fi àìkú dẹ́gbẹ̀ra láṣẹ Ọlọ́run aláwòrábí àkí gbogbo ẹni tó ń gbọ́ wa láàárọ̀ yìí láti ìkànnì wa níbí wípé àwa ni lánàá àwa ni lónìí àwa náà tún ni lọ́la láṣẹ Ọlọ́run aláwòrábí a ó máa fi àìkú dẹ́gbẹ̀ra a ó máa bẹ ìrìn ọ̀bẹ ní bẹ́ṣu àtẹ́lẹsẹ̀ a sì máa bẹ̀ náà wò ìkànnì CPAT 9.1 FM lẹ́ni àǹfààní àti oore ọ̀fẹ́ láti máa gbọ́ ìlú òkè o la takàn mọ́lẹ̀ sí la dúró tepátepá bí ẹni akàn lérè bí ẹni afèrè kan igi tí wọ́n gbìn ní wá ó yàtọ̀ sí igi tí wọ́n lọ́ igi tí wọ́n gbìn a máa takàn mọ́lẹ̀ yóò sì dúró báfẹ́fẹ́ bá fẹ́ ìjì ó lè jà ṣùgbọ́n yóò dúró tepátepá ni o ó dàbí ilé
tí wọ́n fi ìdí rẹ̀ sọlẹ̀ lórí àpáta. Ẹ má yí kúrò lọ́dọ̀ wa, ẹ máa gbọ́ wa nìṣó. À ń kí yín lórúkọ Elédùmarè láàárọ̀ yìí. Abẹ́rẹ́kẹ́rẹ́ Adégbìtẹ́ lórúkọ mi, lórúkọ ẹnìkejì mi. Ẹ káàárọ̀ o, ẹ kú ojúmọ́ o, ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́ mọ́ ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì yìí tó bá ń fẹ́ dé. A kí yín káàbọ̀ sórí àkọ́tún ètò àjímúná ìròyìn fún ti tàárọ̀ yìí, gẹ́gẹ́ bí a ti ṣe kọ̀wé rẹ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti mọ̀ wípé tí aago 7 òwúrọ̀ tó bá ti lù báyìí, òun náà ni a máa ń gbé ìròyìn àjímúná la máa ń gbèdé. A tún ti wá gbèdé láàárọ̀ yìí bá a ti máa ń gbèdé. Òtí yín kàn ní pé kẹ́yìn ọba wa farabalẹ̀ kẹ́ẹ̀sì jẹ́ àjọṣe gẹ́gẹ́ bá a ti máa ń ṣe lóòrọ̀ báyìí. Àkí gbogbo lórí àtẹlẹ̀mù léyìí tó jẹ́ pé ìkànnì yìí lẹ́yìn láàyò lẹ́yìn èyí sì fi wá ṣeré gbà kankan lẹ́yìn ṣe fi wá ṣeré àwa náà fi ń ṣeré o. ṣe wá rí ìpolówó ọjà náà làgúnmu òwò. ẹ̀yin náà gbé polówó yín wá sí ìkànnì yìí kẹ́ ẹ jẹ́ ká bá yín ṣe é, ká bá yín polówó ẹ̀, ká bá yín bu ẹnu ajé lù ú káwọn èèyàn kí wọ́n sì mọ nǹkan tẹ́ ẹ gbé dání, nǹkan tẹ́ ẹ ń tà. Bí ó ṣe o Ọ̀làǹrẹ̀wájú Álímì ló kọ tèmi ẹlẹ́fà ambassadọ̀ sí ẹlẹ́mbẹ̀wò ẹ̀kú kalẹ̀. tó ẹ̀kú kalẹ̀ ambassadọ̀ kò kókó wẹ kínní ọ̀hún fún wa. Ambassadọ̀ fẹ́ òwúrọ̀ máa sọ yóò láfẹ́fẹ́ tó fẹ́ kó wá mi nù àwọn èèyàn ti gbàgbé ẹ̀. so wẹ́ kọ yọ nǹkan kan yọ padà yọ nǹkan tó bá ti yọ nǹkan wẹ̀. àwé má sì báyìí. ọ̀dà mo ti dákẹ́ mo dákẹ́ gbà wọn. ó dáa ní wẹ̀. kò sí ó wẹ̀ àbí. ó dáa mo ti promise yín wẹ̀. níbo láwa ti wẹ̀. ló tún ṣe yún o. tó mo ti ní dákẹ́ o sì tún da padà lẹ́yìn pé ó wẹ̀. nǹkan dábàá tún wẹ̀ á sọ fẹ́ ní o á sọ táìmù. kò ní táìmù. ọ̀la yìí tẹ́lẹ̀ yín ọ̀la. sọ̀bá àmúra ọdún. sọ̀bá àmúra ọdún. ọ̀la yìí tẹ́lẹ̀ yín ọ̀la. sọ̀bá àmúra ọdún. bẹ́ẹ̀ ni ó ti yé mi. ó ti yí ọ àti ìrówó ra adìẹ ra kankan. wọ́n máa díẹ̀ wá. aláàánú mi o. tí wọ́n máa díẹ̀ wá. ọ̀ya wọlé. kò sí dọ́là ò lè ṣe. bẹ́ẹ̀ ni àwọn èèyàn fìfẹ́ hàn fọkànbalẹ̀ àwọn olólùfẹ́ bí tẹ́ ẹ ti ń sára yín jẹ ń ṣàkà ẹ ṣàjẹ́ ṣàkà. níbo ló ti ń sá wọn jẹ ẹ sá wọn jẹ ṣàkà àfi bí ejò ẹjọ́ ń bẹ lọ́rùn. ṣé báwo olólùfẹ́ ní sára wọn jẹ kí n tèmi. èmi mọ̀ ní ẹjọ́ ń bẹ lọ́rùn àrò dákẹ́. káwọnú ìròyìn o ẹ máa bọ̀ wá sójú òpó ayélujára Abẹ́rẹ́kẹ́rẹ́ Adégbìtẹ́ ní kẹ́tẹ̀ kájọ máa wọra wa bí ìran bẹ́ẹ̀ sì tẹ Ọ̀làǹrẹ̀wájú Álímì àbí. jáde ẹ̀rọ Abẹ́rẹ́kẹ́rẹ́ Adégbìtẹ́ nìkan. tó ẹ máa bọ̀ sójú òpó Abẹ́rẹ́kẹ́rẹ́ Adégbìtẹ́ ẹ fàtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ síbẹ̀ ìgbà tásìkò bá tó a lè mọ̀ ọ́n ibi tẹ́ ẹ̀ ti ń wò wá nínú ìwé ìròyìn Punch ní ìròyìn eléyìí ti jáde wá o. àgbà tí ò kẹ́hùn sọ̀rọ̀ yóò kẹtàn sáré ní ọ̀rọ̀ yìí bá dé o. àti wípé nǹkan tá a bá fẹ́ kó bàjẹ́ ó ní bá a ṣe fi ọwọ́ ẹ̀ lẹ̀lẹ̀ tá a fi mú ìdírè o ti ọba láìlúwà Olúbàdàn títí ilẹ̀ Ìbàdàn ó ké sí gbogbo àwọn ọrùn ìlẹ̀kẹ̀ ní ilẹ̀ Ìbàdàn wípé ẹ wá ká ṣe ìpàdé àpérò láti jẹ́ kí ètò ààbò ní ìlú Ìbàdàn àti ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀ kó dúró bó ṣe yẹ kó dúró àti àwọn tí wọ́n ń já ilẹ̀ gbà kó dohun ìgbàgbé ní ilẹ̀ wa o. Olúbàdàn títí ilẹ̀ Ìbàdàn ọba láìlúwà ọba Rasheed Ládọjà ló ti ké sí àwọn ìjòyè níbi ìpàdé kan tí wọ́n ṣe lánàá òde yìí láti jẹ́ kí ètò ààbò kó fẹsẹ̀ rinlẹ̀ ní tìbútòrò ìlú Ìbàdàn àti ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀ gẹ́gẹ́ bí bàbá náà bó ṣe wí nínú àtẹ̀jáde kan tí olórí ẹ̀ka tó ń gbé ìròyìn fún kábíyèsí ọ̀hún tó fi síta ìyẹn olóyè Ayọ̀adé Olúgbémiga. òun ló jẹ́ kí ọ̀rọ̀ náà kó di mímọ̀ wípé Olúbàdàn títí ilẹ̀ Ìbàdàn ó ṣe ìpàdé kan tó lọ́ọ̀rìn tó sì kó gbogbo àwọn ìgbìmọ̀ lọ́ba títí ilẹ̀ Ìbàdàn tó kó wọn sínú gbogbo àwọn baálẹ̀ àti àwọn ọrùn ìlẹ̀kẹ̀ ní agbègbè náà ló kó wọn sínú o. kábíyèsí ó jẹ́ kó di mímọ̀ wípé ìṣòro à ń jálẹ̀gbà ó gbọ́dọ̀ johun ìgbàgbé bẹ́ẹ̀ ni ìṣẹ̀lẹ̀ ìjínigbé ó gbọ́dọ̀ lọ sópin ìgbàgbé o. ká wà ní ojúlalá kan fi sọ́rí torí wípé àwọn ìṣẹ̀lẹ̀ yìí kò jẹ́ kí n lè sùn díjú méjèèjì bẹ́ẹ̀ ni kò sì jẹ́ kí n lè sun oorun àsùnforí lẹ́sùká. fún ìdí èyí a gbọ́dọ̀ wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá lórí gbogbo àwọn nǹkan yìí o. ká fọwọ́sowọ́ papọ̀ nǹkan tẹ́yìn náà bá mọ̀ ẹ wí jáde o gẹ́gẹ́ bí kábíyèsí bó ṣe wí
ìwé ìròyìn Punch ló pọ̀nchẹ̀ ẹ lè mú kẹyẹ̀wò níbẹ̀. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni màá ti mú ìròyìn àkọ́kọ́ eléyìí tí kókó rẹ̀ dìròyìn fún ti tàárọ̀ yìí níbẹ̀ òun náà ni ẹni tí ó jẹ́ mínísítà fún ètò ìgbòkègbodò ọkọ̀ òfurufú lórílẹ̀‐èdè wa Nàìjíríà Festus Keyamo níbẹ̀ ló ti sọ̀rọ̀ wípé ìdí rẹ̀ rèé o tí owó eléyìí tí wọ́n gbélé ọkọ̀ òfurufú tó ṣeé ṣe kọ́mọ̀jà wálẹ̀ látàrí ibi àwọn ènìyàn bí wọ́n ti ń fi gbé ta wípé ẹ wò ó owó eléyìí tí wọ́n gbélé ọkọ̀ òfurufú lórílẹ̀‐èdè wa Nàìjíríà òun náà ló mọ̀ tí lẹ́gbà kan tọ́jọ́ ní lọ báyìí nínú ọ̀rọ̀ eléyìí tó wá jáde látẹnu ẹni tí ó jẹ́ mínísítà fún ètò ìgbòkègbodò àti ìdàgbàsókè ọkọ̀ òfurufú lórílẹ̀‐èdè wa Nàìjíríà Festus Keyamo òun náà ló ti sọ̀rọ̀ tó sì ń jẹ́ odi mímọ̀ wípé ẹ wo ìjọba àpapọ̀ wọn ò ní agbára kankan láti tún ètò owó eléyìí tí ẹ gbélé wọn ò lágbára o nítorí pé ó ní àwọn agbọnnu eléyìí tí ó mójútó nígbà tó ń bá àwọn oníwèé ìròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìpàdé eléyìí tí ẹ ṣe papọ̀ pẹ̀lú àwọn ìkànlẹ́ẹ̀kan nínú ètò ìjọba orílẹ̀-èdè wa Nàìjíríà Federal Executive Council FEC eléyìí tí ẹ ṣe papọ̀ nílùú Àbújá lánàá òun náà ni mínísítà ló ti sọ̀rọ̀ òun yanya síta tó ní ẹ wo ọmọ ti pẹ́ eléyìí tí wọ́n ti ṣe àgbétúnyẹ̀wò owó ọkọ̀ òfurufú lórílẹ̀‐èdè wa Nàìjíríà ó sọ̀rọ̀ ó jẹ́ òdì mímọ̀ wípé nígbà tí wọ́n ti ṣe àgbétúnyẹ̀wò owó ọkọ̀ òfurufú ọ̀hún kẹ́yìn òun náà ni ìgbà ayé ológun eléyìí tí General Ibrahim Babangida eléyìí tí ó wà lórípò gẹ́gẹ́ bí olóòtú orílẹ̀‐èdè wa Nàìjíríà nígbà náà òun náà ni a ti ṣe àgbétúnyẹ̀wò owó ọkọ̀ òfurufú lórílẹ̀‐èdè yìí ó sọ̀rọ̀ jáde látẹnu ẹni tí ó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì lánàá òde yìí níbẹ̀ òun náà ni a ti ń jẹ́ di mímọ̀ wípé ǹjẹ́ yìí mọ̀ wípé ilé ìgbìmọ̀ aṣòfin orílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n ránṣẹ́ pé Festus Keyamo kọ́ wá wí tẹnu rẹ̀ látàrí pé bó o ní ọ̀rọ̀ owó ọkọ̀ òfurufú ló ti gbẹnu lókè àmọ́kẹ́ nígbà tí wọ́n ránṣẹ́ pé ọjọ́ tí wọ́n ránṣẹ́ pé gangan ó jẹ́ mọ́ ọjọ́ tí ìpàdé àwọn ìkànlẹ́ẹ̀kàn láwùjọ ìjọba orílẹ̀-èdè wa Nàìjíríà ó jẹ́ mọ́ ọjọ́ náà ìdí rèé o tí wọ́n fi rán àwọn aṣojú eléyìí tí ó mójútó àwọn àjọ eléyìí tó mójútó ìgbòkègbodò ọkọ̀ òfurufú lórílẹ̀-èdè wa Nàìjíríà ní ọ̀nà lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin bẹ́ẹ̀ ọ̀bára gbàgbé bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ bá gbàgbé ẹ rántí pé ẹni tí ó gbé àbá ọ̀hún tó gbé dìde gbà nílé ìgbìmọ̀ aṣòfin látàrí wípé ẹ wo owó ọkọ̀ òfurufú yìí ó mọ̀ ti gbẹnu lókè òun náà ni sẹ́nitọ̀ eléyìí tí ń ṣojú apá àríwá ìpínlẹ̀ Ọ̀yọ́ tó sì tún jẹ́ alága fún àwọn ìgbìmọ̀ tó mójútó ètò gbòkègbodò ọkọ̀ òfurufú Abdulfatai Buhari tó ń ṣojú apá àríwá ìpínlẹ̀ Ọ̀yọ́ nílé ìgbìmọ̀ aṣòfin òun náà ló sọ̀rọ̀ tó sì ń jẹ́ ó di mímọ̀ wípé lásìkò yìí owó ọkọ̀ òfurufú ó mọ̀ ti gbẹ́nu lókè lélẹ́yìí tí ó sì tó àbójú ní tó yẹ ká bójú wò pàápàá jùlọ lásìkò pọ̀pọ̀ ṣìnṣìn ọdún eléyìí tí ó wà níta yìí Keyamo òun náà ló jẹ́ ó di mímọ̀ wípé nígbà tí ilé ìgbìmọ̀ aṣòfin tí wọ́n pe òun kìí ṣe pé wọn ọ̀fẹ́ dáwọ́ ìpàdé kan òun náà ló forí sọ àkókò òun ó ní pàdé ọ̀hún lórí ọ̀rọ̀ ètò ìgbòkègbodò ọkọ̀ òfurufú òun náà ló sì jẹ́ ó ní tá a bá ní aṣọ ní ti gaskiya ó ní lásìkò tá a wà yìí kò sí ipa kankan tíjọba àpapọ̀ tí wọ́n lè kó lórí rẹ̀ o nítorí pé gbogbo kí á tún ètò àtúntò owó tí wọ́n fi ń wọkọ̀ òfurufú ọ̀hún ó ní dandan ni it is a necessity ìwé ìròyìn Nigerian Tribune òun náà lọ kọ ìròyìn ọ̀hún tẹ́ ẹ bá fẹ́ ṣẹ̀dí ẹ̀. nínú ìwé ìròyìn Punch náà ni mo ṣì wà tí mo rí ìròyìn títí ọwọ́ mi yìí o ìjọba ìpínlẹ̀ Èkó ni wọ́n ti fi páńpẹ́ ọba mú ẹnìkan tó jẹ́ ẹni tó ń mójútó ilé ìtajà àti ilé ìgbafẹ́ kan ní ìpínlẹ̀ Èkó pẹ̀lú bí àwọn ọmọ ìṣọ́ta bí wọ́n ṣe ìkọlù sí àwọn òṣìṣẹ́ káì pẹ̀lú bí àwọn ọmọ ìṣọ́ta bí wọ́n ṣe ìkọlù sí àwọn òṣìṣẹ́ káì ìjọba ìpínlẹ̀ Èkó ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn afurasí ọmọ ìṣọ́ta kan ni wọ́n ṣe ìkọlù sí àwọn òṣìṣẹ́ káì 4 ọ̀tọ̀ọ̀tọ̀ nígbàtí wọ́n lọ ṣe àbẹ̀wò sí ibi tí wọ́n ti kọ́kọ́ fi kọ́kọ́rọ́ bàǹbà tí wọ́n fi tì tí wọ́n sì pa wọ́n láṣẹ wípé kí wọ́n ṣíraró díẹ̀ náà ṣùgbọ́n nígbà tí àwọn òṣìṣẹ́ káì yìí
tí wọ́n dé ibi tí wọ́n ti ń tajà yìí àti ilé ìgbafẹ́ yìí wọ́n ti rí i wípé wọ́n ti já àgádágodo bẹ́ẹ̀ ni kinní tí wọ́n lẹ̀ mọ́ ara ògiri ibi ilé ìtajà yìí wọ́n ti bú dànù gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà bó ṣe jáde nínú ìwé ìròyìn Punch. Nínú ọ̀rọ̀ tí wọ́n fi síta, ìṣẹ̀lẹ̀ yìí ló ṣẹlẹ̀ ní agbègbè kan tí wọ́n ń pè ní Victoria Island nígbàtí àwọn òṣìṣẹ́ ẹ̀ka yìí tí wọ́n débẹ̀ o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí kọmíṣánná fún ọ̀rọ̀ àyíká àti ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn ará ìlú tó fi síta ìyẹn Tòkunbọ̀ Wahab. Ó jẹ́ kí ọ̀rọ̀ náà kó di mímọ̀ nínú fọ́nrán fídíò tó fi síta lójú òpó ayélujára Facebook ní ọjọ́ Wednesday. Gẹ́gẹ́ bó ṣe wí, ó ṣàlàyé ní pẹ̀lẹ́kùtù wípé àwọn ìgbìmọ̀ tí wọ́n ń rí sí ọ̀rọ̀ àyíká ní ìpínlẹ̀ Èkó ni wọ́n lọ síbẹ̀ o láti lọ wò ó bóyá àwọn ilé ìtajà yìí wọn ò fọ́ nǹkan tí wọ́n lẹ̀ mọ́ ara ògiri wọn àti kọ́kọ́rọ́ tí wọ́n fi síbẹ̀. Ṣùgbọ́n gbà tí wọ́n débẹ̀ o wọ́n rí wípé wọ́n ti bú gbogbo nǹkan tí wọ́n lẹ̀ mọ́ tó jẹ́ ti ìjọba. Bí àwọn ènìyàn yìí ṣe débẹ̀ ni àwọn ọmọ ìṣọ́ta ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní kọlù wọ́n lù wọ́n bíi kúkú bíi yíyè. Nínú fọ́nrán fídíò ọ̀hún ni wọ́n ti rí wípé nǹkan tí wọ́n ń lẹ̀ mọ́ àwọn òṣìṣẹ́ ìjọba yìí ó jọ bíi ìgò. Lára àwọn òṣìṣẹ́ ìjọba yìí ni a ti rí ọ̀kan tí ẹpọ́n ń ṣẹ́ yọ ní iwájú rẹ̀. Ní wàràǹṣeṣà ni wọ́n pàṣẹ fún àwọn agbófinró tí wọ́n sì fi páńpẹ́ ọba mú ẹni tó jẹ́ ẹni tó mójútó ilé ìtajà yìí. Ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde, ẹ lè mú kẹyẹ̀wò níbẹ̀. Nínú ìwé ìròyìn Vanguard òun náà ni ọ̀rọ̀ eléyìí ti jáde ò látẹnu Siminalayi Fubara ẹni tí ó jẹ́ gómìnà fún ìpínlẹ̀ Rivers. Ó ní ẹ wò ó ní ìyàmọ̀ jẹ mí pọ̀ o látàrí wípé n lè sọ ibi tí ọ̀rọ̀ tó ti gbé ń ta ìgbín lẹ́sẹ̀ nígbà tí gbogbo àwọn ọ̀rọ̀ kan ta kọ́sọ́ síta tí wọ́n sì ń sọ ọ̀rọ̀ tó sì ń jọ òun. Ó ní ó mọ̀ jẹ́ ń tó dunni jọjọ wípé lásìkò ìgbà yẹn òun ò lè sọ̀rọ̀ síta nítorí pé ní tó ń bá sọ nígbà náà ní ń dìròyìn. Siminalayi Fubara òun ló sọ̀rọ̀ òun ẹni tí ó jẹ́ gómìnà fún ìpínlẹ̀ Rivers. Gómìnà Siminalayi Fubara òun náà lọ́mọ sọ̀rọ̀ tó sì ní ẹ wo ó dàbí ìgbà tó jẹ́ pé ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ mọ nǹkan tí ojú òun rí o látàrí pé òun ò ní àǹfààní láti lè wí tẹnu òun. Wọ́n ní adìẹ mọ̀ sí láàgùn ìyẹ́ òun náà ló bo àógùn rẹ̀ o. Nínú ọ̀rọ̀ eléyìí tí Fubara tó sọ ó ní ìjẹ́ yìí mọ̀ wípé láti ìgbà tí wọ́n ti gbẹ́sẹ̀ kúrò lórí pín kéde ìlú ọ̀fararọ ní ìpínlẹ̀ Rivers, ìjẹ́ yìí mọ̀ wípé òun àti ẹni tí ó jẹ́ abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Rivers ìyẹn Martins Amaule ó ní àti àwọn míì ó láwọn ò tí ì jọ fojú rí jù báyìí nítorí pé gbogbo ìpàdé eléyìí tí ó ń bá pè wọ́n máa fetí palàbá rẹ̀ ní o. Àmọ́ ìpàdé kan tí ẹ máa yọjú sí òun náà ní ìpàdé tó bá ti wá látẹnu ẹni tí ó jẹ́ aṣíwájú nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party olóyè Nyesom Wike. Nínú ọ̀rọ̀ eléyìí tó sọ níbi tí ó ti ń ṣíṣọ lójú iṣẹ́ àkànṣe kan eléyìí tí ó gbé kalẹ̀ ojú òpópónà eléyìí tí ń sọ di oníbejì ní ojú òpópónà Ahoada lọ sí Omoko ní ìpínlẹ̀ Rivers ní apá ìwọ̀ oòrùn Rivers. Òun náà ni wọ́n ti ń ṣíṣọ lójú iṣẹ́ àkànṣe yìí. Fubara òun náà ló sọ ó ní ojú òpópónà tẹ́ ń wò yìí ó wà lára àwọn ojú òpópónà léyìí tóun ṣe ìlérí rẹ̀ wípé tẹ́ ẹ bá lè dìbò fóun òun ó tún ojú òpópónà ṣe. Ó ní òun á dúpẹ́ o fún àtìlẹ́yìn àwọn èèyàn ìpínlẹ̀ Rivers pẹ̀lú ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu. Nínú ọ̀rọ̀ tó sọ ó ní àkọ́kọ́ mo kọ́kọ́ fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba eléyìí tí ó sọ òun di ọjọ́ òní nítorí pé àsìkò tí èèyàn máa ń fẹ́ sọ̀rọ̀ ó máa ń wà ṣùgbọ́n tọ́rọ̀ ò sì ní sí ṣùgbọ́n àsìkò míì wà tó jẹ́ pé ọ̀rọ̀ wà pọ̀ nílẹ̀ báyìí àsìkò ọ̀hún kò tún ní tó. Ó ní ṣùgbọ́n òun á dúpẹ́ o wípé òun ń dúpẹ́ níwọ̀nba àsìkò tóun nìyí òun ó fi sọ ìwọ̀nba ọ̀rọ̀ tóun fẹ́ sọ ó lákọ̀ọ́kọ́ òun dúpẹ́ fún àtìlẹ́yìn eléyìí tí àwọn ènìyàn ìpínlẹ̀ Rivers tí wọ́n ṣe fóun o nígbà tí ìjì ń jà lọ́tún ìjì ń jà lósì ẹ̀mẹ̀kúnnù ń pariwo olówó ń pariwo ìlú máa lé púpọ̀ ìlú máa lé o.
mo dúpẹ́ tèmi o mo sọ pé tèmi ó ní mo dúpẹ́ tèmi o mo sọ pé tèmi nítorí pé dúró tì mí tọkàntọkàn ó ní mo wá fi àsìkò yìí sọ fún ẹ̀yin ará ìpínlẹ̀ Rivers wípé àtìlẹ́yìn tẹ́ ṣe fún mi ò tó bí kò ṣe pé ẹ ṣe àtìlẹ́yìn fún ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ẹ tún ṣe fún wọn sí o nítorí pé àsìkò tí àwọn wáyé àsìkò ẹgbẹ́ òṣèlú APC ni o nípínlẹ̀ Rivers ó wá tún sọ̀rọ̀ ó ní ẹ wo kí wọn àwọn èèyàn béèrè pé kí ẹ dákun o Fubara tá a bá wí ó ní kí ló fà á tẹ́ ẹ fi kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP ó ní mo dúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ ti ẹ̀ béèrè ó ní kìí ṣe torí tèmi ló jẹ́ kó òun ẹgbẹ́ òṣèlú PDP o bí kò ṣe torí tiyín náà nì ìwé ìròyìn Vanguard olókọ ìròyìn ọ̀hún tẹ́yìn bá fẹ́ ṣẹ̀rí ẹ̀. nínú ìwé ìròyìn Punch ni mo rí ìròyìn títí ọwọ́ mi yìí o àwọn ọmọ ogun orílẹ̀ ní ìpínlẹ̀ Sokoto ni wọ́n ti fi ẹ̀yìn olórí báńdíìtì kan balẹ̀ tí kò sì lè dìde mọ́ o bẹ́ẹ̀ ni ìpínlẹ̀ Bauchi àwọn náà tún kéde wípé àwọn yóò ṣí ilé ẹ̀kọ́ tí wọ́n tì pa ní inú oṣù kínní ọjọ́ 4 oṣù kínní gẹ́gẹ́ bí wọ́n ṣe wí àwọn ọmọ ogun ọ̀wọ́ kẹjọ títí ọmọ ogun orí ilẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ní ìpínlẹ̀ Sokoto ni wọ́n ti jẹ́ kí ọ̀rọ̀ yìí kó di mímọ̀ wípé ògbóòkú báńdíìtì kan tó tún jẹ́ ajínigbé èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Kanchala Kalamu nínú ọ̀rọ̀ tí wọ́n fi síta wọ́n sọ wípé àwọn ti fi ẹ̀yìn rẹ̀ balẹ̀ báyìí tí kò sì lè dìde mọ́ gẹ́gẹ́ bí ẹnìkan tó jẹ́ abẹ́nú ìmọ̀ fún àwọn ọmọ ogun gẹ́gẹ́ bó ṣe fi léde fún àwọn oníwèé ìròyìn ó ṣàlàyé wípé ìṣẹ̀lẹ̀ bí wọ́n ṣe fi ẹ̀yìn Kàlámù balẹ̀ òun ni ó jẹ́ àfọwọ́sowọ́papọ̀ àwọn ọdẹ ìbílẹ̀ àti àwọn ẹlẹ́ṣọ́ aláàbò tó fi mọ́ àwọn ọmọ ogun nínú ọ̀rọ̀ rẹ̀ wọ́n sọ wípé ẹni náà ló ti ń da omi àláfíà agbègbè náà rú gbòdògbòdò láti ọjọ́ tó ti pẹ́ tó sì jẹ́ olórí wọn ní abúlé kan tí wọ́n pe orúkọ abúlé ọ̀hún ní Kúráwá gẹ́gẹ́ bí wọ́n ṣe wí o ìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ àwọn olùgbé agbègbè náà ni wọ́n ti ń fò fáyọ̀ báyìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹni tó ń bá gómìnà ìpínlẹ̀ náà dámọ̀ràn lórí ètò ààbò èèyàn Aliu ó fi síta ó sì jẹ́ kó di mímọ̀ wípé ọ̀rọ̀ náà ó ti mú yẹ̀ẹ̀sì tí àwọn yóò sì tún máa tẹ̀síwájú láti rú gbogbo àwọn báńdíìtì yìí láti fi ọ̀pá rú wọn jáde tóun tẹnu ẹ̀ ìjọba ìpínlẹ̀ Bauchi àwọn náà tún kéde báyìí wípé ọjọ́ 4 oṣù kínní ọdún 2026 ni àwọn yóò ṣí àwọn ilé ẹ̀kọ́ tí wọ́n ti tì pa àwọn yóò ṣí wọn padà ìwé ìròyìn Punch ló pọ̀ǹtì ẹ̀ síta ẹlẹ́mu kẹyẹ̀wò níbẹ̀. jẹ́ ká lọ sí ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà wa báyìí Adésínà nígbà tá a bá padà dé a ó máa tẹ̀síwájú ẹ kú kalẹ̀. àwé mú fóònù wá. Ṣínà. Ṣínà. ní gbogbo àwọn tá a fẹ́ sọ pé Paul ṣèlú studio fún wọn pe fóònù. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí ẹgbẹ́ ìtẹ̀síwájú consolidation front wọ́n ń kó gbogbo ènìyàn síbi àpérò ọlọ́dọọdún bí ìjọba ìbílẹ̀ ìtẹ̀síwájú àti agbègbè rẹ̀ yóò ṣe ní ìdàgbàsókè àti ìlọsíwájú. àwọn ẹgbẹ́ náà tí wọ́n ṣe àgbékalẹ̀ ètò àpérò ọlọ́dọọdún títí ọdún yìí yóò wáyé ní ọjọ́ 13 oṣù kejìlá ní déédé aago 10 òwúrọ̀ nínú gbọ̀ngàn Òtù Community Town Hall ní ètò náà yóò ti wáyé. àkòrí àpérò ẹgbẹ́ ìtẹ̀síwájú Consolidation Front tọdún yìí ni Tackling Insecurity in our area wíwá ojútùú àti ọ̀nà àbáyọ sí ètò ààbò tí ò fẹsẹ̀ rinlẹ̀ ní agbègbè wa. Guest
Speaker of the Day, Professor J.O. Babayemi, Vice Chancellor Funato, gbogbo orí adé ìjọba ìbílẹ̀ ìtẹ̀síwájú ní bàbá ìkàlẹ̀ lọ́jọ́ náà. À ń retí gbogbo àwọn community leader ní ìjọba ìbílẹ̀ ìtẹ̀síwájú níbi ètò náà àti àwọn tí a fìwé pè. Olùkéde ẹnjìníà Àyànwálé M.A. alága ìgbìmọ̀ àjọ̀dún. Ní dédé agogo 10 òwúrọ̀ tó pàdé yóò bẹ̀rẹ̀. Níbi ìpàdé náà ni ogunlọ́gọ̀ ọmọ ẹgbẹ́ òṣèlú PDP yóò ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Àwọn ògbóǹtagì tí wọ́n léwájú àwọn ògbóǹtagì olóṣèlú tí wọ́n léwájú àwọn tó darapọ̀ náà ni Alhaji Lamidi Kara, Honorable Oyinloye Jelil, former council chairman, Alhaja Ganiat Ọlásànmí Saka, Alhaji Ọlọ́nàẹ̀dẹ́ Karim, Senator Osia Agboola Hallelujah léwájú wọn jákèjádò ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. APC yóò gbé gbogbo wa àwọn olùdèrè rẹ̀. Olùkéde alága ìgbìmọ̀ Ọ̀gbẹ́ni Elijah Ọ̀jẹ́nìkẹ́. Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Èyí ni láti fi tó gbogbo ènìyàn pàápàá jùlọ àwọn ọmọ ẹgbẹ́ àtayéṣe Peace Security Outfit Limited Òkè Ògùn Ọ̀yọ́ State létí pé ọ̀gbẹ́ni Múráínà Wàsíù tí gbogbo ayé túmọ̀ sí ọmọọba Wasco kì í ṣe ọmọ ẹgbẹ́ àtayéṣe mọ́. Fún ìdí èyí, ara ẹnikẹ́ni tó bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ àtayéṣe tàbí ṣe ohunkóhun lórúkọ ẹgbẹ́ àtayéṣe láti yọjú sí olú ilé ẹgbẹ́ wa tó wà níwájú Community Grammar School, Adó-Àwáyé Road, Ìṣẹ́yìn fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ìtọ́ni. A ò ní jẹ̀bi ìjọba o. Olùkéde ni gbogbo ọmọ ẹgbẹ́ àtayéṣe Peace Security Outfit Limited, Òkè Ògùn, Ọ̀yọ́ State. Ẹ tẹ́tí sí ìkíni pàtàkì yìí lórúkọ gbogbo ìdílé Ọlábísí ti John Ọlábísí Oyèdìrẹ Foundation, JOF àti ọba Ọlábísí Àlàbí Memorial Baptist Specialist Hospital láti àsìkò yìí kí wa kú ìmúra ayẹyẹ ìsìnkú àti àṣẹyìndé bàbá wa àgbà oyè Alhaji Shitu Oyèdélé Oyèwùmí, ajagungbadé kìíní baálẹ̀ ayédè tìlú Ìgànná, èyí tí yóò wáyé ní ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 13 oṣù kejìlá ọdún 2025 nílùú Ìgànná. Ọmọ rere yóò gbẹ̀yìn àwa náà o, a ò sì ní fi ọjọ́ ọlọ́jọ́ lọ súnrẹ́ o. Alhaji Shitu Oyèdélé Oyèwùmí, ajagungbadé kìíní baálẹ̀ ayédè tìlú Ìgànná, lágbára Ọlọ́run gbogbo wa báyìí náà sì lágbẹ̀yìn arúgbó wa o. Olùkíni ìyáàfin Ọlábísí ló ń kéde. Ohun àwọn wòlíì. Ó yá o, agbára gbọ́dọ̀ yí o. Agbára gbọ́dọ̀ yí ọwọ́ padà. Ìpàdé ìsọtẹ́lẹ̀ àdúrà lọ́dọọdún bẹ̀rẹ̀ látọjọ́ Tuesday 16 to Friday 19 December 2025. Annual Prophetic Prayer Conference. Àkòrí tí Ọlọ́run fún ìránṣẹ́ His Royal Majesty Ọba Reverend Adémọ́lá Olúgbìlé Fọlákànmí Aládùn Adó-Àwáyé Blunting Act Ancient Covenant. Gbogbo májẹ̀mú àtijọ́ jẹ́. Ẹ̀mí àwọn wòlíì fẹ́ tú àṣírí májẹ̀mú àtijọ́. Gbàgbára tó ń bá àrì jẹ́. Àfẹ́ tú wọ́n sílẹ̀ kúrò nínú ìgbèkùn. Ẹ̀mí Ọlọ́run fẹ́ yí ìtàn rẹ̀ padà. Ìwọlé darapọ̀ wá gbọ́ ìsọtẹ́lẹ̀ fún 2026. Lábẹ́ ìpìlọ́lọ́ lórí àwọn ìránṣẹ́. Prọfẹ̀ Ṣẹ̀yẹ Ọ̀gbánijẹ́sì, Prọfẹ̀ Moses Olúwaṣẹ́nu, Evangelist Gbẹ̀ngà Kọ́láwọlé. Àtọ̀sán àtòru nínú àdúrà fi máa jó. Àṣálẹ́ àwọn ọba Royal Night ní lọ́jọ́ Friday 19th December. Níbi tí His Royal Majesty Ọba Reverend pẹ̀lú olórí Prophetess Dr. Adémọ́lá Olúgbìlé Fọlákànmí Aládùn Adó-Àwáyé wọ́n ti máa súre. Gbogbo ẹ̀yà àti èdè òyìn lórí òkè Àgbàrá Lagos Expressway Òkè-Ọlá Adó-Àwáyé fún ìrànlọ́wọ́ àdúrà 070-6836-4658. Ìwọ ló máa sọ testimony ẹ̀. Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Agbáríjọpọ̀ gbogbo ẹgbẹ́ onígbàgbọ́ CAN ẹ̀ka ti Kájọlà lábẹ́ alága Prophet Káyọ̀dé Michael Bínáwọlé, alága Kájọlà CAN àti Reverend T.D. Awóyalé, akọ̀wé fún Kájọlà CAN àti akọ̀wé ìgbìmọ̀ Karo Ìyáàfin Esther Oyèdélé àti alága ìgbìmọ̀ Karo Pastor and Evangelist Ṣọlá Adéníjì JP ń pè gbogbo ènìyàn síbi ayẹyẹ Karo ti ọdún 2025 eléyìí tí yóò wáyé ní ọjọ́ 12 oṣù kejìlá ọdún 2025 nínú ìjọ onítẹ̀bọmi àkọ́kọ́ ti ìlú Ayétòrò Òkè ní dédé agogo 2 ọ̀sán ni ètò Karo ọ̀hún yóò ti wáyé. Àkòrí fún ti ọdún yìí náà ni nítorí náà Ọlọ́run pẹ̀lú sì ti gbé ga gidigidi tí ó wà nínú ìwé Fílípì orí 2 láti ẹsẹ̀ 9 sí 10.
àwọn orí adé fún ọjọ́ náà ní ọba Najimudeen Afọlábí Oṣọlálé Túkúrú kejì Ìkẹgùn Ayétòrò Òkè àti ọ̀nàrẹ́bù Hakeem Ọláwálé Mustapha. Gbogbo yín la pè ẹja àjọ ṣe kàró ti ọdún yìí. Olùkéde gbogbo àgbáríjọpọ̀ ọmọlẹ́yìn Kristi ẹ̀ka ti CAN ló ń kéde. Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Iléeṣẹ́ Ralac Ventures wọ́n ń lo àsìkò yìí láti fi tó gbogbo ènìyàn ìlú Òkè-Ò àti agbègbè rẹ̀ létí wípé máṣíìnì èyí tí àwọn ènìyàn ń ṣàmúlò rẹ̀ tó ń bá wọn wá ojútùú àti ọ̀nà àbáyọ sí kùdìẹ̀kudiẹ èyí tó ń bá wọn fínra nínú àgọ́ ara. Máṣíìnì yìí ló ń na kaṣin apá kaṣin ẹsẹ̀ kí àǹgóró ẹ̀yìn kó máa faniṣo tàbí kí ìkún kó máa roni ká má lè lo àyè kan nínú àgọ́ ara ẹni. Iléeṣẹ́ Ralac Ventures wọ́n fi ń tó wa létí wípé ẹ má ṣe méní ẹ má ṣe méjì mọ́ o, ẹ máa bọ̀ wá sí iléeṣẹ́ àwọn kẹ́ wá ṣàmúlò máṣíìnì tuntun ìgbàlódé yìí kó bá yín wá ojútùú sí kùdìẹ̀kudiẹ tó ń báni fínra nínú àgọ́ ara ẹni. Bẹ́ẹ̀ ni egbòogi ìbílẹ̀ tí ẹ ó lò sí ó ti wà ní ṣẹpẹ́ṣẹpẹ́. Egbòogi ìbílẹ̀ sì ti wà káàkiri ọ̀dọ̀ àwọn alágbàtà ní agbègbè Òkè Ògùn ní agbègbè tá a wà yìí. Iléeṣẹ́ Ralac Ventures olú iléeṣẹ́ wọn ó wà ní ìyànà ojú bàbá lókè ayọ̀. Bẹ́ẹ̀ ni ní ìlú Ìṣẹ́yìn ẹ̀ka iléeṣẹ́ wọn ó wà ní ìlú Òkè-Ò ní ilé bàbá Akíntọ́lá. Aláàjì wà ní ìlú Òkè-Ò báyìí lónìí ọjọ́ Thursday, ní ọjọ́ Saturday àti ọjọ́ Sunday ni àwọn ènìyàn wa ní ìlú Ìṣẹ́yìn ni wọ́n máa fi ojú rinjú pẹ̀lú Aláàjì Àbọ̀lọ́rẹ. Ẹ̀ka iléeṣẹ́ wọn ó wà ní ìlú Àgọ́ Àrẹ lẹ́gbẹ̀ẹ́ gáràjì ìlú Àgọ́ Àrẹ. Ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ fi pè wọ́n sí 09027249106 09027249106 tàbí 09063822370 09063822370. Àìsàn kò ní fi àgọ́ ara wa ṣe ibùgbé o. Ẹ káàbọ̀ padà láti ojú ọjà. Ní báyìí ìròyìn àjímúná ó sì ń tẹ̀ wájú. Ẹ̀yin náà gbé ìpolówó yín wá sí ìkànnì yìí ká bá yín polówó ẹ̀ kẹ́yìn náà kẹ́ ẹ lè mọ̀ pé rere báyìí òun lolúwa o. Nínú ìwé ìròyìn Vanguard òun náà ni màá ti mú ìròyìn eléyìí níbi tí ìròyìn tó ti gbé jáde tí wọ́n ní ààrẹ Bọ́lá Tinubu òun náà ni ó ṣe ìpàdé papọ̀ pẹ̀lú àwọn tí ó ń fi ìfẹ́ hàn láti jáde dupò gẹ́gẹ́ bí gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APC ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun ní Aso Rock lánàá òde yìí. Ààrẹ Bọ́lá Tinubu òun náà ló ti rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn tí ń fi ìfẹ́ hàn láti jáde dupò lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun nínú ìdìbò sí ipò gómìnà tí ó wáyé lọ́dún 2026. Oúnjẹ òdì mímọ̀ wípé ẹ wo in tó bá rí kó ti ẹ̀yìn ìdìbò abẹ́nú léyìí tẹ́ ẹ fẹ́ dì lọ́jọ́ 13 oṣù kejìlá ọdún 2025 onídìbò in tó bá rí tó bá jáde láti bẹ̀ ó kálukú yín kọ́ gbà á bó ti rí náà ni o. Nínú ọ̀rọ̀ eléyìí tí ààrẹ sọ làárẹ̀ ti ń jẹ́ òdì mímọ̀ wípé ẹ dákun òun bẹ̀yìn ni o, ẹ má jẹ́ kí ọ̀rọ̀ ètò pé a fẹ́ dìbò abẹ́nú nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún kó da ẹgbẹ́ òṣèlú ọ̀hún kó dàrú. Ìpàdé ọ̀hún òun náà ni a ṣe ní alẹ́ ọjọ́ Ajé nílùú Àbújá. Lára àwọn tí wọ́n fi ìfẹ́ hàn láti jáde dupò tí wọ́n wà níbi ìpàdé ọ̀hún pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè yìí òun náà ni a ti rí ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ igbákejì gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun Benedict Olúgbóyèga Àlàbí, Dọ̀tun Babáyẹmí, Akin Ògúnbíyì, Sẹ́nitọ̀ Babájídé Ọmọwúrarẹ̀, Kúnlé Adégòkè SAN, Babátúndé Àrẹ́tà Ọ̀rálùsì, Mulikat Abíọ́lá Jimoh àti Munirudeen Bọ́lá Oyèbámijí. Lára àwọn tí wọ́n tún wà níbi ìpàdé ọ̀hún láti rí ẹni tí ó jẹ́ alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú APC yanyan lórílẹ̀‐èdè wa Nàìjíríà Ọ̀jọ̀gbọ́n Nentawe Yewada, ẹni tí ó jẹ́ akọ̀wé ìjọba lórílẹ̀‐èdè yìí Sẹ́nitọ̀ George Akume, ẹni tí ó jẹ́ alága fún àwọn gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APC Hope Izodinma àti mínísítà
Adégbóyèga Oyètọ́lá òun náà ni wọ́n wà níbi ìpàdé ọ̀hún lẹ́yìn yìí òun náà ni ààrẹ wa kọrin rere kí àwọn tí wọ́n fẹ́ jáde dupò ọ̀hún wípé òun kí wọn wọ́n kú iṣẹ́ jàre wípé látàrí àwọn tí wọ́n ń gbé ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n ń gbé lárugẹ ọ̀kan pàtàkì òun náà ni gbogbo àwọn tí wọ́n jáde ó ní kò sì sí ẹni tí ò lẹ́tọ̀ọ́ láti gba ìwé àti lọ ṣojú ẹgbẹ́ òṣèlú náà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APC lọ́dún 2026 ó ní ṣùgbọ́n in tí ó bá jáde lọ́jọ́ 13 oṣù 12 nínú ìbò abẹ́nú eléyìí tí wọ́n dí ọ̀hún kí gbogbo wọn kí wọ́n gbà bẹ́ẹ̀ ni o kí wọ́n sì fi ọwọ́ sowọ́pọ̀ ìwé ìròyìn Vanguard òun náà ló kọ ìròyìn ọ̀hún. nínú ìwé ìròyìn Punch ní ìròyìn eléyìí wà o eléyìí ni àwọn gómìnà tó ṣẹ́kù nínú ẹgbẹ́ òṣèlú PDP àti àwọn tó ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún pẹ̀lú gbàgbós tó ń lọ nínú ẹgbẹ́ òṣèlú PDP báyìí ọ̀kan ọ̀jọ̀kan enítere ìjìtere ni àwọn gómìnà tó jẹ́ wípé ẹgbẹ́ òṣèlú PDP ló gbé wọn wọlé ṣùgbọ́n wọ́n ti ń fi ẹgbẹ́ òṣèlú ọ̀hún sílẹ̀ báyìí o lénítere ìjìtere tí ọjà tú gẹ́gẹ́ bí ó ṣe fi léde o nínú ìwé ìròyìn Punch tó jáde láàárọ̀ yìí gómìnà Adémọ́lá Adélékè ti ìpínlẹ̀ Ọ̀ṣun àti gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara àwọn méjèèjì wọ́n tún ju ẹgbẹ́ òṣèlú PDP kalẹ̀ pọ̀ bí àmukù ọ̀sán tí wọ́n sì ta kọ́sọ́ sínú ẹgbẹ́ òṣèlú míì tẹ̀ bá gbàgbé Adémọ́lá Adélékè ti ìpínlẹ̀ Ọ̀ṣun ó darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú Accord Party gẹ́gẹ́ bó ṣe ṣáájú sọ wípé òun kò ní kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP ṣùgbọ́n ó yí ọ̀rọ̀ òun padà ó sọ wípé ọ̀nà oko à ń padà ká tó wá sọ wípé ọ̀rọ̀ ẹnu ó takọ́sọ́ sínú ẹgbẹ́ òṣèlú àkọọ̀dù ó sì ṣàlàyé pé nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ni òun yóò ti díje dupò gómìnà fún sáà kejì lọ́fíìsì tẹ̀ bá gbàgbé Siminalayi Fubara ti ìpínlẹ̀ Rivers òun náà ó fi òun léde wípé òun ti gba ìwé àṣẹ láti kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP nítorí ìjà gbọ̀ngàn gbọdọ̀ rọ́ṣọ fàákàjà gbọ́nmisí omi òtó tó ń lọ lábẹ́nú nínú ẹgbẹ́ òṣèlú náà Fubara ó dúpẹ́ lọ́wọ́ ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú àtìlẹ́yìn rẹ̀ tí bàbá ṣe fóun púpọ̀ àwọn gómìnà tó ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP àwọn rèé o ní sísẹ̀ntẹ̀lé gómìnà títí ìpínlẹ̀ Enugu Peter Mbah òun náà ó kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP Duri òun náà kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Bayelsa ni òun ti kéde o gẹ́gẹ́ bó ṣe wí gómìnà ìpínlẹ̀ Bayelsa yìí ó kéde wípé òun kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP nínú oṣù kọkànlá ló fi ìkéde náà síta gómìnà ìpínlẹ̀ Delta Sheriff Oboribori òun náà kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP ó kéde ní ọjọ́ 23 oṣù kẹrin ó sì takọ́sọ́ sínú ẹgbẹ́ òṣèlú APC gómìnà ìpínlẹ̀ Akwa Ibom òun náà kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP àwọn gómìnà tó ṣẹ́kù rèé nínú ẹgbẹ́ òṣèlú PDP gómìnà Ṣèyí Mákindé títí ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà Adamawa gómìnà Plateau gómìnà Taraba gómìnà Zamfara àti Bauchi àwọn eléyìí ni wọ́n kù nínú ẹgbẹ́ òṣèlú PDP ìwé ìròyìn Punch ló pọ̀ǹtì ẹlẹ́mùkẹyẹ̀wò níbẹ̀. nínú ìwé ìròyìn Vanguard lákàtà ẹgbẹ́ òṣèlú PDP òun náà ni èmi náà wà níbi tí wọ́n ti ń jẹ́ òdì mímọ̀ wípé gbogbo nǹkan náà ló mọ̀ ti ń bọ́ sí ojú bí wọ́n ti fẹ́ báyìí nínú ẹgbẹ́ òṣèlú PDP látàrí bí àwọn ìgbìmọ̀ eléyìí tí wọ́n wà ní abẹ́ ìdarí alága wọn fún ẹgbẹ́ òṣèlú PDP Turaki eléyìí tí wọ́n ti kéde wípé àwọn 27 lára àwọn tó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ tó wà lórílẹ̀‐èdè wa Nàìjíríà náà ni wọ́n kéde àtìlẹ́yìn wọn fún ẹgbẹ́ òṣèlú PDP gbogbo rògbòdìyàn eléyìí tó wà nínú ẹgbẹ́ òṣèlú PDP ó náà ló ti ń jẹ rodò bó ti lè ọ̀rẹ́ mú mi báyìí o látàrí bí ẹ̀kọ́ ṣe ń fojú múmú hàn fún ẹgbẹ́ òṣèlú náà lánàá òde yìí òun náà ni ẹjọ́ di mímọ̀ wípé àwọn alága látinú ẹgbẹ́ òṣèlú PDP jákèjádò orílẹ̀-èdè wa Nàìjíríà pàápàá jùlọ nínú àwọn ìpínlẹ̀ tá a ti rí 27 lórílẹ̀-èdè yìí òun náà wọ́n ti kéde àtìlẹ́yìn wọn o fún ẹni tí ó jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú PDP ìyẹn Dókítà Tanimu Turaki SAN nínú ọ̀rọ̀ eléyìí tí wọ́n jẹ́ di mímọ̀ náà ni pé eléyìí òun náà ni àjọṣepọ̀ tó fẹ́ wà láàrin ẹgbẹ́ òṣèlú PDP kó tó di àsìkò ètò ìdìbò gbogbogbò ti ọdún 2027 nínú ọ̀rọ̀
eléyìí tó jáde níbi tí wọ́n ti ń ṣe ọ̀rọ̀ pàdé papọ̀ ìyẹn ní gbọ̀ngàn eléyìí tó jẹ́ ti Shehu Musa Yar'Adua nílùú Àbújá. òun náà ni wọ́n ti ń jó di mímọ̀ látẹnu àwọn ìgbìmọ̀ eléyìí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn nínú ẹgbẹ́ òṣèlú náà tó sì jẹ́ pé ẹni tí ó léwájú wọn òun náà ni alága Turaki níbi tí wọ́n ti jọ ń sọ̀rọ̀ ẹni tí ó jẹ́ dókítà Turaki àti alága fún àwọn alága nínú ẹgbẹ́ òṣèlú PDP dókítà Tony Aziz ìjákèjádò orílẹ̀-èdè wa Nàìjíríà àti olúùlú orílẹ̀-èdè yìí Àbújá. Aziz gbẹ̀mí òun náà ló sọ̀rọ̀ tó kí ló sì sọ ó ní nígbà tá a wà ń bí lónìí wíwà ń bí wa lónìí ó yẹ kí gbogbo ẹ̀ kó ti hàn sí yín wípé à ń ṣe àtìlẹ́yìn wa ni o fún ẹgbẹ́ òṣèlú PDP eléyìí tí tàbí ẹgbẹ́ eléyìí tí wọ́n ṣe tó ṣe fọwọ́rọ́ sẹ́yìn tí wà kàn ní pé ká ní àfojúsùn re bẹ́gbẹ́ yìí bí ó ti máa lọ sí ọwọ́ iwájú náà ni o. Aziz gbẹ̀mí ó sọ̀rọ̀ àwọn èèyàn míì náà wọ́n sì sọ̀rọ̀ ṣùgbọ́n tá ẹ bá fẹ́ ṣẹ̀rí ẹ̀ múwé ìròyìn Vanguard tó jáde fún tòní kẹ́ ẹ ṣẹ̀rí ẹ̀ ń bẹ̀. nínú ìwé ìròyìn Inside Ọ̀yọ́ ni ìròyìn ti jáde wá o. Olúbàdàn títí ilẹ̀ Ìbàdàn yóò mú àgbéga bá ẹ̀gbọ́n gómìnà Ṣèyí Mákindé pẹ̀lú àwọn ènìyàn míì bíi Dọ̀tun Sànúsí, Akin Àlàbí àti àwọn ènìyàn mẹ́fà míì ní ọjọ́ Friday òde yìí. Olúbàdàn títí ilẹ̀ Ìbàdàn ọba aláìlúwà Rasheed Ládọjà ló ti jẹ́ kó di mímọ̀ wípé ètò mímú àgbéga bá àwọn olóyè kan yóò wáyé lọ́jọ́ Ẹtì gẹ́gẹ́ bí ìwé ìròyìn Inside Ọ̀yọ́ bí wọ́n ṣe fi síta. wọ́n sọ wípé ẹ̀gbọ́n gómìnà Ṣèyí Mákindé ó wà lára wọn, ìyẹn Olúmúyìwá Mákindé, àwọn ènìyàn mẹ́jọ míì àwọn náà yóò sì tún bọ́ sí ìpele tó kàn gẹ́gẹ́ bí ìwé ìròyìn Inside Ọ̀yọ́ bó ṣe gbé jáde. lára àwọn tí ìgbéga yóò tún dé bá àwọn ni àwọn agbẹjọ́rò kan tí wọ́n jẹ́ ọmọ ilẹ̀ Ìbàdàn. àwọn náà ni wọ́n bọ́ sí ìpele tó kàn gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan tí amúgbálẹ́gbẹ̀ẹ́ fún bàbá náà lórí ọ̀rọ̀ ìròyìn yẹn Adéọlá Olóko. òun ló jẹ́ kí ọ̀rọ̀ náà kó di mímọ̀ ní òròmọ́jú ọjọ́rú lánàá. ó sì sọ wípé ètò náà ni yóò gbéraṣọ ní déédé aago 11 òwúrọ̀ ní ààfin Olúbàdàn títí ilẹ̀ Ìbàdàn. ìrètí sì wà wípé gbogbo Olúbàdàn council àti àwọn èèkàn láàrin ìlú ìṣẹ̀ǹbáyé ọ̀hún ni wọ́n péjú pésẹ̀ síbi ètò náà. ìwé ìròyìn Inside Ọ̀yọ́ ló kọ jáde o, ẹ lè mú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ó wà níbẹ̀. nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí ló wà níbi tí ẹni tí ó ti fi ìgbà kan rí jẹ́ mínísítà fún ètò ìdájọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà Mẹ́lámí èyí tó ti lo òru mẹ́ta ní àkàtà àwọn EFCC báyìí látàrí pé kíni wọ́n ní kò tí ì rí onídùúró tí yóò dúró fún òun náà ló jẹ́ kó máa wà ní àkàtà àwọn EFCC. ẹni tí ó ti fi ìgbà kan jẹ́ mínísítà fún ètò ìdájọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà Abubakar Malami SAN òun náà ni ó ti lo òru mẹ́ta báyìí ní àkàtà àjọ àwọn EFCC, àjọ tó ń mójútó pípan owó orílẹ̀‐èdè Nàìjíríà lọ́nà tí ó tọ́ àti mímú ẹsẹ̀ ètò ọrọ̀ ajé orílẹ̀‐èdè Nàìjíríà ní mẹ́sẹ̀ rẹ̀ wálẹ̀. nínú ọ̀rọ̀ eléyìí tó jáde láti àkàtà àwọn EFCC náà ni wọ́n ti ń jẹ́ odi mímọ̀ wípé Malami òun náà ló sì wà ní àkàtà àwọn ò látàrí àwọn ẹ̀sùn kan eléyìí tí wọ́n fi kàn án. lára àwọn ẹ̀sùn wo òun náà ni wọ́n fi kàn án. wọ́n ní Malami tẹ́ ń wò ó wà lára àwọn tí ó ń ṣe àtìlẹ́yìn fún àwọn agbésùnmọ̀mí terrorism financing lórílẹ̀‐èdè yìí. ó ní kódà wọ́n tún ní àwọn àpò àsùnwọ̀n bank account nù tó lé ní 46 bank accounts. òun náà ni wọ́n sọ pé wọ́n tò mọ́ ọkọ rẹ̀. wọ́n ní kódà àwọn nǹkan kọ̀ọ̀kan àwọn owó kan eléyìí tí ó tó wùyẹ́ tó sì fò lọ akátá Malami òun náà mọ̀ ni wọ́n tún wá sí. wọ́n ní gbogbo àwọn nǹkan yìí òun náà ni ń tò mọ́ lẹ́sẹ̀ ní ọ̀dọ̀ àjọ EFCC. nínú àwọn òfin léyìí tí wọ́n fi mú òun náà ni wípé lásìkò yìí náà o ìwé ìrìnnà eléyìí tó fi máa lọ sí ilẹ̀ òkèrè wọ́n ti kọ́kọ́ gba èèyàn lọ́wọ́ rẹ̀. lẹ́yìn èyí òun náà ni wọ́n tún wá jó di mímọ̀ wípé kó wá àwọn akọ̀wé àgbà méjì tó sì ní ìwé ìgbélú tó sì ní àwọn nǹkan mèremère eléyìí tí ó kalẹ̀ sílùú Àbújá kó wá àwọn méjì wá. wọ́n ní lẹ́yìn èyí òun náà ni ẹ tún sọ fún wípé àwọn nǹkan míì wà tó jẹ́ pé wọ́n ó tún gbẹ́sẹ̀ lé nínú àwọn dúkìá rẹ̀ ná nígbà tí gbogbo gbà tó bá fi ń rojọ́ o. ẹni tí ó wá jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì
ìyẹn sí Mẹ̀lámi lórí ọ̀rọ̀ ìròyìn Mohammed Doka náà ló sọ̀rọ̀ tó sì ń jẹ́ odi mímọ̀ wípé ẹ wo lóòótọ́ ni wọ́n ka àwọn ẹ̀sùn kan sí Mẹ̀lámi lẹ́sẹ̀ ṣùgbọ́n ẹ̀sùn wípé ó ń ṣe àtìlẹ́yìn fáwọn agbésùnmọ̀mí kò sí ń tọ́jọ́ o gbogbo tí àwọn èèyàn ti ń sọ ẹ dákun o EFCC sọ pé àwọn ka ẹ̀sùn pé ó ti tó ń ṣe àtìlẹ́yìn fágbésùnmọ̀mí igbákejì amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó ní kò sí ń tọ́jọ́ ìwé ìròyìn Vanguard ní gbogbo àwọn ìwádìí eléyìí tí àwọn sì ṣe òun náà ló fi hàn wípé àtìlẹ́yìn tí ń ṣe fún àwọn agbésùnmọ̀mí ó sì wà nínú àwọn ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn án ìròyìn ọ̀hún pọ̀ díẹ̀ tẹ́yìn náà bá fẹ́ ṣẹ̀rí ẹ̀ ìwé ìròyìn Vanguard òun náà ló kọ. nínú ìwé ìròyìn Punch ní ìròyìn ti jáde wá o àwọn afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ni wọ́n ṣe ìṣẹ̀lẹ̀ ìkọlù síra wọn o ìró ìbọn dún lákọ lábo ní agbègbè kan ní ìlú Èkó lẹ́yìn ìgbà tí ìró ìbọn yìí tó rọlẹ̀ wọ́n rí àwọn ènìyàn méjì tí wọ́n ṣubú tí wọn ò sì lè dìde mọ́ gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch bó ṣe fi síta wọ́n sọ wípé àwọn ẹni méjì tí wọn ì tí ì mọ̀ wọ́n tí wọn ò sì tí ì mọ orúkọ wọn báyìí ni wọ́n fi ara gba ọta àbọn yánnayànna níbi ìṣẹ̀lẹ̀ ìkọlù àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn tó wáyé ní agbègbè kan tí wọ́n ń pè ní Àjà ní ìlú Èkó gẹ́gẹ́ bí ìwé ìròyìn náà bó ṣe fi síta ẹnìkan tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú rẹ̀ tó bá àwọn oníwé ìròyìn Punch sọ̀rọ̀ ó ṣàlàyé wípé ìṣẹ̀lẹ̀ òun ló ṣẹlẹ̀ ní Àjà ní Ìkọta complex gẹ́gẹ́ bí wọ́n ṣe fi léde wọ́n sọ wípé àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn yìí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ta ìpórógan síra wọn tí ìró ìbọn sì ń dún lákọlábo gbogbo àwọn alámúlégbè ibi tí wọ́n ti ń tajà yìí wọ́n sáré ẹsẹ̀ wọn kàn pàkọ́ bẹ́ẹ̀ ni òǹkálukú wọ́n sáré fún ẹ̀mí wọn o ẹni tó ní ibi tí wọ́n pè ní Ìkọta complex yìí òun náà ó jáwé ọlọ́fẹ́ lẹ́yìn ìgbà tí kinní ń rọlẹ̀ tí wọ́n sì ń wò ó yán ni wọ́n bá rí àwọn ọmọkùnrin méjì tí wọ́n ṣubú lulẹ̀ tí wọn ò sì lè dìde mọ́ ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde ẹlẹ́mùkẹ́yẹ̀wò níbẹ̀. nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí ló wà níbẹ̀ ni ọ̀rọ̀ ti jáde o láti àkàtà Ningi látàrí àwọn tí ń sọ̀rọ̀ wípé níṣe ni àwọn ajínigbé ló jí Ningi gbé wọ́n ní kò sí tó jọ àmì Ngige wọ́n ní kò sí tó jọ o Ngige wọn ò jí Ngige gbé o níṣe ni Ngige wà ní àkàtà àjọ EFCC gẹ́gẹ́ bí ìwé ìròyìn eléyìí tó jáde lónìí òun náà ni ó ti ń jó di mímọ̀ gẹ́gẹ́ bí ìròyìn kan tí àwọn kan tí wọ́n gbé káàkiri wípé níṣe ni wọ́n gbé Ngige látọwọ́ àwọn ajínigbé ẹni tí ó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì ìyẹn sí Ngige náà ló sọ̀rọ̀ òun síta ó ní nínú ọ̀rọ̀ òun lóòótọ́ òun náà làwọn náà gbọ́ bí àwọn èèyàn bí wọ́n ti ṣe ń sọ ọ́ wípé Ngige wọ́n ti gbé ó sì ti wà ní àkàtà àwọn ajínigbé ó ní kò sí tó jọ ò látàrí ẹ̀sùn kan eléyìí tí wọ́n fi ipò lọ́fun pọ̀ lọ́wọ́ òun náà ni ó fi wà ní àkàtà àwọn EFCC ó ní láìpẹ́ jọjọ yóò sì jáde láti wá sọ̀rọ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kẹ́ ẹ lọ fọkàn balẹ̀ ìwé ìròyìn Vanguard òun náà ló kọ ìròyìn ọ̀hún. nínú ìwé ìròyìn Vanguard tó kà dákẹ́hùn lèmi náà ti mú ìròyìn wá ní belenja lórí kíkó àwọn ọlọ́pàá kúrò lẹ́yìn wípé kí wọ́n kó gbogbo àwọn ẹlẹ́ṣọ́ aláàbò kúrò lẹ́yìn àwọn ènìyàn pàtàkì ní orílẹ̀-èdè yìí kí wọ́n lè fi ọwọ́ sowọ́ papọ̀ pẹ̀lú àwọn tó wà lẹ́nu iṣẹ́ torí pé tí apá bá kún itan ń tó hà ní o gẹ́gẹ́ bí wọ́n ṣe wí ṣùgbọ́n nígbà tí wọ́n máa sọ̀rọ̀ yìí ní ilé ìgbìmọ̀ asòfin àgbà níbẹ̀ ni púpọ̀ àwọn ẹlẹ́ṣọ́ aláàbò tó wà lẹ́yìn tiwa a ó wá kó wọn kúrò níbẹ̀ níbo ni wọ́n sì ń ṣerú ẹ̀ Ṣèyí Tinubu ẹ̀ṣọ́ aláàbò tó wà lẹ́yìn rẹ̀ ó pọ̀ jàǹtìrẹrẹ ṣùgbọ́n ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọ́n sì sọ wípé kí wọ́n kó gbogbo lọ́rọ̀ wọn bá di fàǹfà ìwé ìròyìn Vanguard òun náà ló fà á jáde. ẹ já súnmọ́ àwọn ará ilé báyìí nítorí àkókò wa 070477064 náà ni ẹ̀yin ló fi pè. bẹ́ẹ̀ni ìròyìn tá a kà òun ni ká ẹ bá wa dá sí. ẹ ṣe kókó pọ̀. ẹ̀ló ẹ káàárọ̀. ẹ̀lú ojúmọ́ ni o. abẹ́lẹ́kẹ́lẹ́ ambassadọ ọ̀làrẹ̀wájú alẹ́mì. ẹ mọ̀ sí o. ẹ ṣe o. àlejò lówó láti ìlú Wérélé. àlejò lówó ẹ káàárọ̀ sà. nǹkan tó ń fẹ́ dá sí lórí ọ̀rọ̀ owó fly tán ló ti wọ́n yẹn owó aeroplane tán ló ti wọ́n. nǹkan tí mo fẹ́ dá sí ń parẹ̀ ni pé nígbà tó ti lè mú kọjá pé nǹkan míì náà tó ti ń nígbà tí bàbá wa ti débẹ̀
kò sí nǹkan tó fẹ́ wọ́n lásìkò yìí tá a fẹ́ rìn kẹta fẹ́ sọ sí lẹ́yìn ká bẹ bàbá kí wọ́n dákun kí wọ́n jẹ́ ká mọ àsìkò títí wọn yìí sí dáadáa kí wọ́n dákun à ń bẹ̀ wọ́n ní àlágbára kẹta lè fà fún kí wọ́n dákun kí wọ́n gbé gbèsè lórí ẹ̀ lórí ìṣe ọlọ́pàá kò sí ọlọ́pàá yẹn tẹ̀sán aláàbò tí wọ́n ní kí wọ́n dínkù tàbí kí wọ́n yọ owó lẹ́yìn kò sí òfin tó mẹ́lẹ́ egún ló mẹ́lẹ́ ha ní tó bá fi mú kí wọ́n kó ọlọ́pàá kó lẹ́yìn gbogbo àwọn yòókù wọ́n kó ọlọ́pàá kó lẹ́yìn Ṣèyí Tinubu náà Nàìjíríà ìbàjẹ́ máa ń sàdá. 070477064 070477064 lójú òpó tí ẹ fi bá wa dá sí ìròyìn èyí tá a ti kà ẹ̀lú ẹ káàárọ̀ o. ẹ̀lú ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ sa orúkọ yín. ẹ káàárọ̀. Michael ló ń sọ̀rọ̀ láti lùdì o. ẹ káàárọ̀ sa. Mr. Michael. Yes. èmi fẹ́ béèrè ni. ìbéèrè kí ni. pẹ̀lú gbogbo ibi táwọn ìjọba máa ń. yóò dà nàìjíríà ó dà ẹ béèrè ní nàìjíríà ó dà ṣẹ́gbọ́ yóò dà. yóò dà ẹ má rò bẹ́ẹ̀. àní nàìjíríà ó dà ìbéèrè ń ẹ béèrè a sì ti dá yín lóhùn. ṣe gbọ́ bọ̀dá. nàìjíríà ó dà ẹ má rò bẹ́ẹ̀. ẹ ti gbọ́ orílẹ̀-èdè gbogbo wa ni. ó níbi táwọn náà rò dé. sọwárì bàbá sọ pé a sá kúrò ní orílẹ̀-èdè kan so kò gba àwọn mọ̀lẹ́bí rẹ̀ nàìjíríà ó da orílẹ̀-èdè tí wọ́n bí wa sí rèé oore rẹ̀ ìlọsíwájú. àwọn náà wò pé ẹlẹ́fún kéèyàn méjì tí ì rí kankan téèyàn lè tọ́ka sí pàdé sọdún. onílẹ̀lẹ́fún wo ló tún wá gbé wa lọ. àwọn ń wo ó mọ̀ pé táwọn ń wò ni pé lórí ẹlẹ́fún kéèyàn wá méjì tí ì rí kankan sọ pé òun gan fẹ́ ṣe fọ́dún. iná làwọn náà ròde bẹ́ẹ̀. káì ọ̀dà àwọn ti gbọ́ yóò da ẹ̀fọ́kànbalẹ̀ ṣe ti gbọ́ ẹja kó fún àdúrà ká kún fún àdúrà yóò da ká máa gbàdúrà fún ire Jerusalem nàìjíríà wa ká máa gbàdúrà fún ẹni tó bá fẹ́ ire nàìjíríà òun náà yóò ṣe rere ṣe ti gbọ́ ẹ lọ fọkànbalẹ̀ hello ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ sà. àfa lukú láti. àtọ̀dọ̀ yín ló ti já o ọ̀dọ̀ yín ló ti já lójú òpó ayélujára Amos Adébárẹ Adélékè Oṣíà wọ́n ń kí wa láàárọ̀ yìí Táíwò Ayọ̀rìndé Oyèlékè àwọn náà wọ́n ń kí wa wípé ẹ kú ìgbìyànjú ẹ ṣé o hello ẹ yí rédíò yín sílẹ̀ o hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀. láti ìlú Gànà à ń gbọ́ yín sà. ọ̀dàbẹ́lì mi sọ ọmọ Adébáyọ̀ ọ̀dàbẹ́lì. à ń gbọ́ yín. ó dà pé wọn ò mọ nǹkan tí wọ́n fẹ́ bá wa sọ wọn ò mọ ìròyìn tí wọ́n fẹ́ dá sí. 070477064 070477064 hello ẹ kú ojúmọ́ o. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ o. ẹ kú ètò. Ọlọ́run ló ń ṣètò. Ọlọ́run máa tẹ̀yìn tí wọ́n ti ẹ̀ ní ìsìnkú o. àmín Ọlọ́run. orúkọ mi ni mo ní Matthew láti Ṣakí kájà. mọ́ Matthew ẹ káàárọ̀. ẹ pé. Ọlọ́run ló ń ṣe. ẹ káàárọ̀. yes ma. nípa ti àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn Ọlọ́run ṣàánú fún wa ni. gbogbo àwọn ọmọ tí ń kẹ́gbẹ́kẹ́gbẹ́ tí sì ń bá wà rere jẹ́ àkọ́kọ́ lùkọ́ mójútó ọmọ rẹ̀ fá àwọn ẹni ẹlẹ́ni wọ́n pa ń pa àyàdà nù àwọn tí ọmọ wọn tí ọmọ ẹsẹ̀ tí ó bá ti wá bẹ̀rẹ̀ ìjà wọn wá ní ìjà wọn ní mọ́lójúkẹ àwọn aláìṣẹ̀ wọn mọ̀ pa wọ́n lọ wọ́n lọ́wọ́ sáré wọ́n kálukọ̀ ọgbọ́mọ rẹ̀ nílé fá gbogbo sẹ́tẹ̀yìn ọ̀rẹ́ wọn ni wọ́n náà ń jẹ́ níléèwé ọlọ́wọ́n ṣàánú àwọn ọmọ wa ẹ kú ètò mọ́mí Matthew láti Ṣakí ní kájà. ẹ ṣé mọ́mí Matthew ní ojú òpó ayélujára Suhaib Adéwálé àwọn náà wọ́n ń kí wa láàárọ̀ yìí Soliu Alim wọ́n ń kí wa Yusuf Fọlárànmí àwọn náà wọ́n ń kí wa láàárọ̀ yìí lójú òpó ayélujára 070477064 070477064 Alábẹ̀lówó Suliat kò fowó rọlá wọ́n ní good morning hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sá o. ẹ káàárọ̀ orúkọ yín. abẹ́rẹ́ kiri òkè yín o. ẹ káàárọ̀ o. ẹ ká ó bí o. ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ o. àdúpẹ́. mò ń pè láti ìlérò. à ń gbọ́ yín sà. yes sà. nǹkan tí mi fẹ́ dá sí ni bàbá tí wọ́n ní wọ́n sọ̀sẹ̀tì pé wọ́n ó ń ti àwọn agbésùmọ̀mí lẹ́yìn yẹn à ń gbọ́ báyìí ní ìsìn ìjẹ́ tí wọ́n bá ṣèwádìí lọ tí wọ́n bá ṣèwádìí bọ̀ ìjẹ́ wọn ò ní dá bàbá yẹn sílẹ̀ tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀.
ẹ jẹ́ kí wádìí wọn máa lọ náà. ẹ jẹ́ wádìí nǹkan tí wádìí bá fìdí ẹ̀ múlẹ̀ ni wọ́n gbé ìgbésẹ̀ lé lórí. Bí ìwádìí bá sọ pé lóòótọ́ ni ó dòótọ́, tí ìwádìí bá sọ pé irọ́ ni ó bá tún dirọ́, àbí bò láwùí. Kò jù bẹ́ẹ̀ lọ bàbá, afurasí ni tí wọ́n bá sọ pé afurasí, ìwádìí ni ó tẹ̀lé. Adésopé Joseph lójú òpó ayélujára wọ́n ní well done. Bẹ́ẹ̀ ni Moshood àwọn náà wọ́n ń ké wa, Moshood báyìí labú wọ́n ń ké wa láàárọ̀ yìí. Ẹ̀lọ́ ẹ káàárọ̀. Ẹ̀lọ́ ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ sà. Ojúmọ́ ni o. Àdúpẹ́. Ẹ̀ṣọ́ aláàbòsàn ní kókó lẹ́yìn ẹ̀yìn àwọn èèyàn. Ó ṣe pàtàkì lóòótọ́ pé àwa táwọn òjé yẹn pàtàkì táwọn lẹ́ṣọ́ aláàbò táwọn òjẹ́ àwọn iṣẹ́ yẹn. Ìbá lẹ́yìn gbòòrò ọdún mátàrí pé ẹ̀ṣọ́ aláàbò tó wà ní lẹ́yìn wọn òun ní jẹ́ kí wọ́n máa ṣe ohun tí wọ́n ń ṣe ní ọ̀jẹ́ kí wọ́n mójútó ètò ààbò dáadáa. Tí wọ́n bá ti kó ẹ̀ṣọ́ aláàbò kúrò ní ẹ̀yìn wọn wọ́n kó lẹ́yìn gbogbo ọgbà pátá àwọn náà mọ̀ bí ètò ààbò wọn mọ̀ bó ṣe mẹ́nìtọ̀ ètò ààbò tí ó ṣe pẹ̀sẹ̀ nílẹ̀ dáadáa. Òun ni kò tún ọjà abẹ́ òkúta ọ̀sẹ̀ ìjẹ́ náà lọ́rùn. Lọ́rọ̀ àbùkù lẹ́yìn gbogbo wọn káàkiri gbogbo anẹ́kọ̀ọ́ lọ́wọ́ ọjọ́ máa tọ́ gbogbo anẹ́ papọ̀. Ó ti yé wa. Ẹ ṣé o, ẹ ṣé bàbá, ẹ ṣé o. 070477064 Adékẹ́mi Adétúnjí lójú òpó ayélujára. Kàlífà Kéwúlérè Ọlánrewájú wọ́n ní ẹ káàárọ̀, ẹ ṣé o. Ẹ̀lọ́ ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Yí rédíò yín sílẹ̀ o. Ẹ jọ̀ọ́ à ń bẹ̀ yín tẹ́ ẹ bá ti pè ẹ yí sílẹ̀ pátápátá. Mo rò yí pé ẹ fẹ́ ká wà lálàáfíà káwé báwọn. Ẹ fẹ́ ká wà lálàáfíà. Tẹ́ ẹ bá ti fẹ́ ká wà lálàáfíà, tẹ́ ẹ bá ti pè wọlé ẹ máa bá wa yí rédíò yín sílẹ̀ dáadáa. À ń bẹ̀ yín ẹ dákun ẹ dákun. Ẹ máa ro tàlàáfíà tiwa náà mọ́. Ẹ̀lọ́ ẹ káàárọ̀. Kí ni ẹ ń padà sí wa lórí ni? Ẹ káàárọ̀. Ìgbìmọ̀ ẹni tí ọmọ sí olókòókò nílùú Gẹ̀nà. À ń gbọ́ yín sà. Ṣe rí nípa ọ̀rọ̀ à ń fẹ́ alábòkú lẹ́yìn àwọn èèyàn. Wọ́n ní bí ẹ bá kọ́ bá a ṣe ìfẹ́ kọ́kọ́ lè kó mọ́ ọmọ ẹ̀yẹ́ ẹ̀ tó mọ̀ pé kára àtàlẹ́ mọ̀ pé ó ṣe rí. Èyí pé nígbà tí ààrẹ ìtọ́rú yẹn ó yẹ kó àwọn ẹgbẹ́jọ́ ọmọ tiẹ̀ pé òun ò ṣe kó àwọn alábòkú lẹ́yìn àwọn ọmọ ẹ̀ kó tó ti pé òun náà sọ pé kí wọ́n máa lè kó àwọn ọ̀pá alábòkú lẹ́yìn àwọn pàtàkì yẹn. Tòun tẹ́ kó ẹ̀kọ́ ṣe nìyẹn tí yẹn lè sọ pé tó ṣe ń lọ ọ̀fẹ́ kí gbogbo ẹ̀ kó dá. Ẹ ṣé o, ẹ ṣé o, ẹ ṣé o. 070477064 ojú òpó ni tí ẹ fi pè wọlé nù. Ìròyìn tá a kà wọ́n ní kẹ́ ẹ bá wa dá sí ẹ má gbàgbé ká sì má sọ̀rọ̀ tí ò dára nípa orílẹ̀-èdè wa, ká má sọ̀rọ̀ tí ò dára nípa àwọn aládarí wa gbogbo, ká gbà wọ́n mọ̀ràn kì í ṣe wípé ká máa sọ̀rọ̀ àlùfànṣá tàbí ọ̀rọ̀ kò bá kùn gbé ká máa sọ sí wọn. Ẹ̀lọ́ ẹ káàárọ̀. Ẹ máa káàárọ̀. Ẹ káàárọ̀. Níbàjẹ́ gbogbo ìyébú dọ́là àdìsá láti lu Ìgẹ̀gàn. À ń gbọ́ yín sà. Ọlọ́run Olódùmarè yóò fi ààbò rẹ̀ bo gbogbo wa. Kò sẹ́ni iye jàǹkankan lójú ara wa la jàǹkankan lójú Ọlọ́run. Bákan náà ni wà ní ojú Ọlọ́run. Àmọ́ Ọlọ́run bá olókè ni wọ́n máa fi ààbò rẹ̀ bo gbogbo wa. Nàìjíríà ò sì ní bàjẹ́. Ẹ jẹ́ ká gbọ́kànlé Ọlọ́run rí pé Nàìjíríà yóò dáa. Bẹ́ẹ̀ni. Ní ìbànújẹ́ sọdún ọdún ayọ̀ ní gbogbo wa ó ṣe Nàìjíríà ní orúkọ Jésù Kristo Olúwa wa. Àmín. Lójú òpó ayélujára Akíntúndé Sulaiman wọ́n ní ẹ káàárọ̀ o. Àwa náà ń kí yín láàárọ̀ yìí. Bẹ́ẹ̀ ni Shehu White wọ́n ń kí wa láàárọ̀ yìí. Ọlánrewájú Kọ́hìndé wọ́n ní ẹ kú ojúmọ́. Ambassador Obio ẹ ṣé o. Bẹ́ẹ̀ ni Solomon àwọn náà wọ́n ń kí wa láàárọ̀ yìí. Adéyẹmọ Solomon ẹ káàárọ̀ o. Ẹ̀lọ́ ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ o. Abẹ́kẹ́rẹ́ Akin Obio. Ẹ káàárọ̀ sà. sà. Askan Daria láti ìlú Ṣẹ́yìn. Ẹ káàárọ̀ sà. Ọlọ́run ní jẹ́ Nàìjíríà bàjẹ́. Àmín. Tí ìdí ìfẹ́ sọ ni pé nípa àtàwọn olóṣèlú àwọn tó ń pé gbogbo àwọn gómìnà tó ti bọ́ sí APC wọ́n kà àwọn gómìnà tó kú torí gbogbo bí kéèyàn bá wà kéèyàn bá bọ́ lọ́wọ́ tó àwọn olóṣèlú nìyí àwọn ìfẹ́kẹ́ ní wọ́n tù kó sábà gbóná ni àwa mẹ́kúlù ní ká mú àwọn ara wa ṣe wa ìkàpẹ́ lọ́hùn sí ká má gbọ́kànlé wọn Ọlọ́run tó ṣe gbọ́kànlé àwọn míì gba òjàgbẹ́ àwọn kẹ́ ò tí ò kó ń bẹ̀ gbogbo wọn ti kó ń bẹ̀ tẹ̀ ṣé ti bá wọn bá wa lọ ní
tára wọn ń bà lọ àwọn tí wọ́n lò kó sànù wa ọlọ́dún ká képe ọlọ́run níjọba jẹ́ pé tó. ẹ ṣé o ẹ ṣé o 070477064 070477064 ní ojú òpó tí ẹ fi bá wa dá sí ìròyìn èyí tí a ti mú wá sí etí ìgbọ̀yìn láàárọ̀ yìí. Hello, ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ orúkọ yín. Olóyè Àjàlẹ́mú ni ní Ayétòrò Yewa North. À ń gbọ́ yín sàn. Ní ìpínlẹ̀ Ògùn. Olúwa wà pẹ̀lú ní ẹ̀ ní kìlómítà ìta o. Ìpínlẹ̀ Ògùn náà ni. Ìpínlẹ̀ Ògùn ìdààmú wàhálà ò ní bá yín o. Àmín Ọlọ́run. Àtàbẹ́rẹ́ kéré àti abẹ́rẹ́ òkèrè gbogbo yín ẹ máa rí tèmi ìdààmú ẹ̀ ní wàhálà o. Ó tiẹ̀ ti dá wà yìí. Ṣẹ́rí nǹkan tẹ́mi kàbẹ́ ẹ ti lálàyé ni wípé bàbá ẹ̀jẹ̀ ńláàgù ìyẹn ni ọ̀jẹ̀ kí wọ́n mọ̀ ọ́n. Bàbá wa Tinubu yẹn ń gbìyànjú ó ń gbìyànjú ẹni tó bá fẹ́ yàwó méjì lọ́mọbìnrin kiri bí èyàn ṣe ń darí ilé àbàǹtorí stéètì àbàǹtorí local government. Wọ́n dààmú ẹwọ́ gbogbo wọn tí wọ́n sọ yẹn yí pé àwọn ò ní kú sọ yẹn jẹ pé àfi kí gbogbo àwọn ènìyàn tó ń gba ọlọ́pàá tó ń gba ọlọ́pàá káwọn náà mọ̀ bí gbogbo ti pọ́lìtì báwo èmi ní ìdàgbẹ́ ni mí o onímọ́tò ní mí tẹ́lẹ̀ bọ̀ tí mo ti dàgbẹ́ ṣùgbọ́n bàbá lóko wàhálà ni àwọn Fúlàní òjì ẹ̀jẹ̀ káwà gbádùn lọ́dọ̀ wa lólótó wọn ò jẹ́ ká gbádùn ṣùgbọ́n Ọlọ́run aláàánú ó máa fún wọn yóò fún wọn ṣe o ẹ̀yin tẹ̀lé kàròyìn yìí ẹ̀yìn sí ká o ó dàbọ̀ o. Ẹ ṣé o àwọn adarandaran ni kì í ṣe àwọn ẹ̀yà Fúlàní torí pé gbogbo wọn kọ́ ni wọ́n fi jẹ́ kọ̀lọ̀rọ̀ sí ká má yan ẹ̀yà kan sọjú ká má yan ẹ̀yà kan sọjú. Ẹ ṣé o bàbá Hasan Muminat wọ́n ní ẹ káàárọ̀ lójú òpó ayélujára a ní láǹfààní láti gbé ìpè kankan mọ́ báyìí ká rọra bọmìlá díẹ̀ ní kékeré ìgbà tá a bá padà dé a ó tún sún sí apá iwájú ẹ kú kalẹ̀ gbogbo etí tó ń gbọ́ wa. Steve 89.1 FM. Olówó ọjà kọjá ẹ̀yà kíákíá o. Nípa ẹgbẹ́ mi ìbàdí kò káyé. Ìròyìn àti àṣà. Àwọn sábà wá gbà fún tó bá jẹ́ tí ká ṣètò tó màmá mọ́kàn dání. Àjẹ́wọlé sọ fún ọ. Ìfẹ́fẹ́ sára wà gbà. Àjẹ́wọlé sọ fún ọ. Ìfẹ́fẹ́ sára wà gbà. Ẹ bá fẹ́ polówó. Ìfẹ́fẹ́ sára wà gbà. Ẹ bá fẹ́ polówó ọjà tí ìfẹ́fẹ́ sí. Ẹ bá sì ṣe kápá àgbo wọn. Polówó ọjà kọjá ẹ̀yà kíákíá o. Ìfẹ́fẹ́ mùsàlì tó káyé kọ́. Olówó ọjà kọjá ẹ̀yà kíákíá o. Ìfẹ́fẹ́ mùsàlì tó káyé kọ́. Ìròyìn àti àṣà. Àwọn sálà wá gbà fún ọba jẹ́bi kàbùkù dúró. Àjẹ́wọlé sọ fún ọ. Ìfẹ́fẹ́ sálà wá gbà. Àjẹ́wọlé sọ fún ọ. Ìfẹ́fẹ́ sálà wá gbà. Ẹ bá fẹ́ polówó ọjà ẹ bá sì jẹ kápá àbò wọn. Iléeṣẹ́ SIP rédíò ló ń káyé lọ́gbọ́n ojoojúmọ́ ni wọ́n ń ṣeré ọlọ́gbọ́n. Wọ́n ń kọ́ni ní nǹkan ìgbàlódé, wọ́n ń kọ́ni ní tìbílẹ̀ wa. Ojoojúmọ́ ni wọ́n ń fún wa ní tuntun. Àwọn kì í ṣètò tó bá gbọ́n tó kù díẹ̀. Egungun bí eyín òsì, kò sóríṣà tí ó ṣe bí ògún lágbẹ̀dẹ. Níbi kákàròyìn tó mọ́yán lórí kápolówó ọjà lásìkò àsìkò. Kákọrin ọlọ́gbọ́n tí ń ṣaráyé lóore. Àràmàǹdà ní iléeṣẹ́ rédíò tí ń bẹ lókè ihò. Bẹ́rẹ́ bá ti ṣe àwàdà tó lè mẹ́rin pòṣónú. Tíṣẹ́ bá dorin abínibí gbogbo wọn ní múra bó ti tọ́ bó ti yẹ agbátẹrù àṣà bí irú wọn ò wọ́pọ̀ gbogbo òṣìṣẹ́ SIP rédíò ló gbójú owó wọn múra síṣẹ́ èmi yìn wọ́n
nípa kájáfáfá káṣohun gbogbo kó máa dárinrin wọ́n mètò ó ṣe láì wọ́lẹ̀ gbogbo òṣìṣẹ́ sip radio kò kẹ̀rẹ̀ gbogbo wọn ń wúni lórí gidi wọ́n ń lọ wọ́n ń bọ̀ bí ilẹ̀kẹ̀ ìdí wọ́n mú gbogbo ètò nírọ̀rùn. ẹ wá bẹ sip radio níṣẹ́ nítorí pé mo ti mọ̀ wọ́n lálágbàsọ 89.1 ìkànnì aláǹfààní tí ń jíṣẹ́ fún gbogbo ẹ̀dá pọ̀. ojúlówó ohun tó yọnu ìdodo nídajì ara sip 89.1 FM ní gbogbo ènìyàn ń polówó ọjà tí wọ́n fi ń jèrè rẹpẹtẹ olókoòwò ńlá olókoòwò kéékèèké ẹ máa bọ̀ ìrọ̀rùn ló bá dé lọ́dọ̀ tiwa èrè lobìnrin ń jẹ lábọ̀ ọjà ẹ bá wa dòwò pọ̀ kẹ́ ẹ jèrè rẹpẹtẹ. ẹ káàbọ̀ padà láti ojú ọjà abala tá ojú ọjà. ojú ọjà náà ni ó yẹ kó ojú ọjà wà lábala wọn. tó ọlọ́run ṣàánú ẹgbẹ́ ìkéde àti ìpolówó ọjà yín wá bá wọn kí a bá yín ṣe é ká mọ̀ fi sí abala yìí tó jẹ́ pé tá a bá ti fẹ́ bọ́ sí abala fìdílàntè a tún fi sí abala ọ̀hún tó fi jẹ́ pé gbogbo ẹ̀ tí ó fi lọ a mọ̀ pé ń gbádùn wa ẹ jẹ́ káwa náà ká gbádùn yín ẹ jẹ́ a jọ ṣe papọ̀ kó lè ní ìtumọ̀ gan sàn án. ní báyìí a ti wà ní abala fìdílàntè ọ̀rọ̀ nípa ètò ààbò òun ni à ń sọ ní abala yìí ó sì ṣe kókó ṣe pàtàkì torí wípé níbi tí ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà tó dé báyìí gbogbo wa náà la gbọ́dọ̀ jọ mójútó ẹ jẹ́ ká jọ mójútó ẹ jẹ́ ká jọ mójútó torí wípé ó ṣe kókó bẹ́ẹ̀ ni ó ṣe pàtàkì 070 òun ni ẹ fi láǹfààní láti pè wọlé sí 070 47 7064 070 47 7064 lójú òpó tí a fi jọ sọ̀rọ̀ nípa ètò ààbò àkíyèsí fún ìjọba àkíyèsí fún àwọn aládarí wa àwọn ọba àwọn ìjòyè àwọn baálẹ̀ ní agbègbè tẹ́ ẹ wà hello ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ sà. abẹ́rẹ́ kéré àtàgbàdọ̀. ẹ káàárọ̀ sà. àlejò olówó láti ìlú wéré lẹ́nà ni. àlejò olówó ẹ káàbọ̀ padà. yà nǹkan tí mo fẹ́ dá sí lórí ọ̀rọ̀ abala fìgìláńtì yẹn ni pé èmi ní àmọ̀ràn kan tí mo fẹ́ gba gómìnà wa nípa àwọn ọdẹ local government tí wọ́n dà sílẹ̀ níjọ́ yẹn kí wọ́n dákun kí wọ́n bá wa ṣe ètò yẹn padà káwọn ọdẹ yẹn kí wọ́n padà síbi iṣẹ́ kí wọ́n ti jọ fọwọ́sowọ́pọ̀ àtàwọn kábíyèsí wa kí ètò ààbò yẹn kó lè mẹ́jọ mórí ọlọ́run jẹ́ nàìjíríà bàjẹ́ o mọ́sálà. ẹ ṣe o 070 47 7064 070 47 7064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa ń bí hello ẹ káàárọ̀ o. hello. ẹ káàárọ̀ o. kìí ṣètò ọmọ kékeré lẹ́tọ̀ yìí so gbọ́ kò dúró de ọmọdé lólórin 070 47 7064 070 47 7064 hello ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ orúkọ yín o. à ń gbọ́ yín. àdúpẹ́. ọ̀nà ìgbẹ́ni tó kiri ní àlà ń pariwo lójoojúmọ́ pàwọ́ àtúnṣe ọ̀nà ní ìjà ọ̀tá rárá pàwọ́ àtúnṣe. ẹ ṣe 070 47 7064 070 47 7064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí hello ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ sa orúkọ yín. ẹ káàárọ̀. àdúpẹ́. akínyìn o. ó kọ́ ibùdó tí ń pè é bá a ṣe pápákọ̀ kálífà ló máa ń rìn. àjẹpẹ́ ayé láti sẹ́yìn. à ń gbọ́ yín sà. àdúpẹ́ iléeṣẹ́ yín ò ní bàjẹ́ o. àmín. lágbára ọlọ́run lágbára ọlọ́run a sì kí bàbá tó bá dá iléeṣẹ́ ẹ̀rọ náà kalẹ̀ wọ́n á máa tẹ̀síwájú lágbára ọlọ́run. àmín o kí lẹ fẹ́ sọ nípa ètò ààbò. nípa ètò abẹ́ tí bàbá wa Tinubu kí wọ́n dẹ́kun wọ́n bá wa bí wọ́n ṣe ń gbá ìlú yẹn ọlọ́run máa bá wọn ṣe lágbára ọlọ́run. ẹ ṣé o àmọ̀ràn fún àwọn ìjọba àmọ̀ràn fún àwọn orí adé wa àti àwọn ọrùn ìlẹ̀kẹ̀ wa ní ibi gbogbo tí wọ́n ti ń gbọ́ wa ẹ jẹ́ ká jọ sọ ó ṣe kókó nípa ètò ààbò àwọn ilé àkọ́kù tàbí ilé àlàpà tó ti fẹ́ wó tán ẹ jẹ́ á wò ká bẹ̀ àwọn tí wọ́n mọ̀ nípa bí wọ́n ó ṣe wó ilé tó
tó ti fẹ́ wó tó lè kówó wa sí yọnu ẹ jẹ́ ká wo torí wípé ẹni tí Ṣàngó bá tojú ẹ̀jà rí kò ní bá wọn bú ọba kò so ilé àlàpà ó lágbára kó wó fúnra rẹ̀ ní ibi tí àwọn ènìyàn ń kọjá eléyìí náà láṣẹ tó ń pàrọwà sí àwọn ènìyàn wa ní àdúgbò Ìṣìà níbí yìí pàápàá jùlọ bàbá olóyè Ìṣìà ẹ dákun ẹ bá wa sọ fún àwọn tí wọn ó bá gbé ìgbìmọ̀ kalẹ̀ kí wọ́n lọ wo ilé kan bẹ ní ẹ̀gbẹ́ Mission House First Church níbi tí rẹ́fẹ̀ ní First Church níbi tí wọ́n ń gbé ilé àlàpà yìí ọjọ́ tí mo lọ bẹ̀ wò ẹ̀rù bà mí o mo ṣe ọ̀nà tọ̀ ni mo wá ṣèwádìí ládùúgbò wọn ni àwọn ọmọ kéékèèké sì máa ń kọjá ń bẹ̀ àlàpà wọn ó ti fì sínú ọ̀kan fì síta wọn ò sì wo látọjọ́ yìí mo ti sọ bí mélòó kan rí ní orí fìjìláńtẹ yìí náà ni lásìkò yìí à ń rawọ́ ẹ̀bẹ̀ sí bàbá olóyè baálẹ̀ Ìṣìà ẹ dákun ẹ yan àwọn ọmọ ìgbìmọ̀ kí wọ́n lọ wo ibi tá à ń wé yìí lẹ́gbẹ̀ẹ́ Mission House First Church níbi tí rẹ́fẹ̀ẹ́nì ń gbé lẹ́gbẹ̀ẹ́ ilé wọn gangan níbẹ̀ ni ilé àlàpà yìí wà o ṣọ́ọ̀bù ni ó wá fara ti ilé ṣùgbọ́n ti fẹ́ wó tán wọ́n ní táwọn ọmọ kéékèèké tí wọ́n bá ń ti skul bọ̀ níbẹ̀ ni wọ́n tọ̀ kọjá. ẹgbẹ́ ò jẹ́ pé skul náà súnmọ́ bẹ́ẹ̀. tó ẹ dákun ká mọ̀ jẹ́ kí ìṣẹ̀lẹ̀ aburú ṣẹlẹ̀ kó tó di pé a ṣe mọ̀ sí ọlọ́run ló mú wá ẹ dákun ẹ jẹ́ àmójútó àwa tá a wà lágbègbè yìí ẹ̀yin náà ẹ lọ síbẹ̀ tó bá jẹ́ pé irọ́ ni àwa ọ̀dọ́ ìlú ẹ jẹ́ ká mójútó àwọn nǹkan yìí kò dìgbà tí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ kó tó di pé a ṣe máa sọ wípé àbá sì mọ́ o à ń ké báyìí o ẹ dákun o ẹ̀ló ẹ káàárọ̀ o. ẹ̀ló ẹ káàárọ̀. ẹ káàárọ̀ orúkọ yín o. mr abẹ́rẹ́kẹ́rẹ́. ẹ kú ojúmọ́. ìlànà iwájú kó pé ọ̀rẹ́ àbá sọ́dọ̀. ọlọ́run níjọ́ bàjẹ́. àmín. ẹni ọ̀rọ̀ tó ààbò yẹn ẹ̀dẹ́kun gbogbo àwa tí ọlọ́run bá ní ká ní ṣọ́ọ̀bù láàṣẹ ń dáná ní ṣọ́ọ̀bù wa ẹ̀dẹ́gbẹ̀já máa ń pa náà dáadáa ká tó fi ṣọ́ọ̀bù lẹ̀ lálẹ́ nítorí ó léwu púpọ̀ wọn bá níta bá tó bá ṣẹ́gun náà ń ta fi pa nẹ́bí ọ̀bá kú tẹ́ lásìkò tá a wà yìí ó léwu púpọ̀ kọ́ lọ́run má kìí kẹnu wa kọ́ lọ́run má fi pa á lẹ́kún. àmín. àmín. ẹ ṣé o ọlọ́run rẹ̀ wájú 07047777064 07047777064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa ń bí ìpè tá a gbé kẹ́yìn náà rèé ẹ̀ ló ẹ káàárọ̀. abẹ́rẹ́kẹ́rẹ́ àǹtálọ́dọ̀ pòfẹ́sọ̀ ọ̀làríwájú. ẹ káàárọ̀ sà. àlàáfíà ni o. àlàáfíà ni bàbá. ẹ pẹ̀lẹ́. dúpẹ́. tí mo fẹ́ dá tún di ètò ààbò táwọn èèyàn wa ojú ti dé tí wọ́n bá ti ń tèkó bọ̀ wọ́n ṣọ́ra pẹ̀lú eré sísá tí wọ́n bá sì rí àwọn security either police or soldier tí wọ́n dúró ńgbà ara wọn bá ti mọ́ ààbò náà ni orílẹ̀-èdè nàìjíríà ò ní gbàrú. àmín o. èsì yìí tó tún ṣẹlẹ̀ pé kí wọ́n máa ní a máa yẹn security fún àwọn èèyàn mọ́ èyí tí ọ̀gá wa Tinubu sọ yẹn ó kù díẹ̀ káàtó èmi rọ̀ wọ́n former president wọ́n bá wà nílé rẹ̀ ó yẹ kí security ọ̀hún wà ńbẹ̀ irú ọládùnkún wà ńbẹ̀ yẹn ó yẹ kí security fún security ọ̀hún wà ńbẹ̀ ẹ ṣé o. àbòláyè là ń fẹ́ nàìjíríà ò ní dàrú o. ẹ ṣé bàbá ẹ ṣé o. a ní láǹfààní láti gbé ìpè kankan mọ́ báyìí gbogbo yẹn pátápátá la lù lọ́gọ̀ ẹnu a ṣe gbòòsà fún yín kùndùsì yín rèé bẹ́ẹ̀ ṣe dúró tì wá ní ìkànnì yìí tẹ́ ń gbọ́ wa ní gbogbo ìgbà gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ń polówó ọjà yín ìkéde tẹ́ ń ṣe lóríṣiríṣi gbogbo yín pátápátá àkí ẹ̀yin náà o iná ò ní tán owó yín láṣẹ Ìdùmarè bí nǹkan tá a sì ń bá yín ṣe yóò máa mú yẹ̀ẹ̀sì ẹ̀yin tẹ́ ẹ ti gbé ìkéde ìpolówó ọjà yín wá à ń rọ̀ yín ẹ gbé wá sọ́dọ̀ wa ẹ má gbé lọ síbòmí ọ̀dọ̀ wa ní kẹ́ ẹ gbé wá á bá yín ṣe dáadáa ibi bẹ́ẹ̀ bá ṣe jọ fàdéhùn sí bẹ́ẹ̀ náà láṣẹ bá yín gbé jáde ṣe ti gbọ́ à ń rọ̀ yín ẹ bá wa dòwò pọ̀ ní ìkànnì wa níbí kí ohun gbogbo kó lè máa lọ ní wẹ̀lẹ̀mù àní rí jù báyìí lọ ní abala ìròyìn àjímọ́ná àti fìjìláńtẹ́ láàárọ̀ yìí abẹ́rẹ́kẹ́rẹ́ àdégbìtẹ́ lórúkọ mi ẹ jẹ́ àjọ pàdé lórí ètò ọ̀dẹ́npẹ̀tù láago 10 sí aago 11 alẹ́ òní abẹ́rẹ́kẹ́rẹ́ àdégbìtẹ́ ń dágbére lórí ètò àjímọ́ná fún ètò òwúrọ̀ òní wípé níbi orí mi ò tìlà ẹlẹ́dàá mi ò
má ṣàì gbé mi débẹ̀ dandan ìpàdé wa yóò tún di alẹ́ o ó dìgbà. ẹ ṣeun tolórí àtẹlẹmọ eléyìí tí ẹ bá wa dá sí gbogbo àwọn ètò eléyìí tá a ti ń ṣe é bọ̀ láti ìdájí a tún wà pẹ̀lú yín o tí ó fi di alẹ́ gbẹ̀rẹ́ nígbà tí a mọ tàtà pínṣẹ̀ tẹ́ ẹ bá wá ní gbàgbé tó bá di alẹ́ ẹ tún darapọ̀ mọ́ redeem Holy Ghost service so látọjọ́ Monday náà ni wọ́n ti bẹ̀rẹ̀ lọ́jọ́ àbámẹ́ta tí ó fi di ọjọ́ àbámẹ́ta ọjọ́ sátidé náà ni wọ́n fi ṣe ní àti yàwó àpàdé tó bá di aago 2 ọ̀sán lórí ètò gbàgede àríyá títí ìgbà náà ọlárẹ̀wájú alimi ló kọ mi ò ní kú o ẹ̀yin náà ò ní kú gbogbo apátápátá kájọ máa fà ìkú dẹ́gbẹ̀rà ó dàbọ̀. rédíò wo lè yí tó mi lẹ títí rédíò wo lè yí tó rìn rẹ dòdòdò wọ́n gbọ́ wá jákèjádò gbogbo ayé. Rasheedat Adérìntọ́ ẹ ṣé o tí ẹ ń wò wá Adéọlá Rájí ẹ ṣé o AI Toyib ọmọ Shehu ẹ ṣé o Ishaq Isiaka Isa ẹ ṣé o Ògúndélé Dominic ẹ ṣé o Ọlátúndé Wàsíù ẹ ṣé o tí ẹ ń wò mí. Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí ìjọ kérúbù àti sẹ́ráfù agbọ́jésù worldwide májẹ̀mọ́ ọlọ́run kì í yẹ̀ tó wà ní ojú òpópónà àṣàkà ní ìlú òkè o wọ́n ń pe gbogbo ènìyàn síbi àdúrà àti ààwẹ̀ ọlọ́jọ́ mẹ́ta tó kún fún ọwọ́ agbára ọlọ́run alààyè pẹ̀lú ìdarí ẹ̀mí mímọ́ àkòrí tọdún yìí ni ìtẹ́ ògo ibi gíga láti inú ìwé Jeremáyà orí 17 ẹsẹ̀ 12 ìṣọ́òru àti ààwẹ̀ ọlọ́jọ́ mẹ́ta náà yóò bẹ̀rẹ̀ ní alẹ́ ọjọ́ 11 oṣù kejìlá tí a wà yìí yóò sì wá sópin ní àárọ̀ ọjọ́ 14 oṣù kejìlá ọdún 2025 ìránṣẹ́ ọlọ́run alààyè tó wà lórí ìjọ CNS Church májẹ̀mú olúwa kìí yẹ̀ èyí tó wà ní ojú òpópónà àṣàkà àwọn náà ní senior superintendent apostle Enoch Adébáyọ̀ olùgbàlejò senior apostle Johnson Ọ̀dẹ́dára fún ìbéèrè àti àlàyé ẹ máa pè sórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí 070 69 32 2406 070 69 32 24 06 olùkéde Ọ̀dẹ́dára Johnson. ó dún kẹrìírí kẹrìírí ó dún pípì sí 89.1 FM ìkànnì tí ń ṣe ìgbélárugẹ ìdókòwò ẹ máa gbọ́. Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí èyí ni láti fi tó gbogbo ènìyàn ìlú Ìlérò létí àti agbègbè rẹ̀ wípé ìṣọ́ òru ó sì ń lọ lọ́wọ́lọ́wọ́ nínú ìjọ First Baptist Church ìlú Ìlérò à ń fi ń tó yín létí wípé ìṣọ́ òru ọlọ́jọ́ 21 èyí tí ó ti bẹ̀rẹ̀ láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn ó sì ń tẹ̀síwájú nínú ìjọ náà ọ̀sẹ̀ yìí ni yóò sì wá sópin àárọ̀ à ń rọ gbogbo àwọn ọmọ ìjọ onítẹ̀bọmi kínní wípé kí wọn ó darapọ̀ mọ́ wa bẹ́ẹ̀ gbogbo àwọn ènìyàn nínú ìjọ náà lẹ́gbẹ́lẹ́gbẹ́ ẹgbẹ́ obìnrin ẹgbẹ́ akọrin ikọ̀ ọba ọ̀run àti gbogbo àwọn ènìyàn ní agbègbè ìlú Ìlérò kí wọn ó darapọ̀ mọ́ wa nínú ìjọ onítẹ̀bọmi kínní fún àdúrà àṣeyọrí ká wá ojú Ọlọ́run láti rí orí ọdún gbà lọ́wọ́ Elédùmarè níbi tí olùṣọ́ àgùntàn ìjọ náà tí wọ́n ti máa fi àdúrà tú ìdè tí wọ́n máa fi àdúrà já ìdè tí oníkálukú yóò sì rí ẹ̀rín ayọ̀ lọ́wọ́ Elédùmarè. ìránṣẹ́ Ọlọ́run tó wà lórí ìjọ àwọn náà ni olùṣọ́ àgùntàn ìjọ kínní Reverend Dr. Gabriel Gbémiga Kọ́lájọ àwọn ni yóò máa gbàdúrà fún gbogbo ènìyàn lábẹ́ akọ̀wé ìjọ Mr. Peter Adékúnlé pẹ̀lú ẹni tó ń kéde Mr. Jacob Ọ̀yákúnlé Fìgbàyẹmí.